بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله والسلام عليكم ورحمة الله وبركاته. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú Islam. Mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV ní alẹ́ ọjọ́ tòní. Alẹ́ ọjọ́ òní ni alẹ́ àrìbíà, alẹ́ àrìbíà. Déètì òní ni ọjọ́ kẹtàdínlógún 17 oṣù kẹsàn-án, oṣù Ramadan, ọdún 1445. Mo kí wa kú òǹgbẹ ààwẹ̀ Ramadan. Tí a bá ti gbà á pẹ̀lú májẹ̀mú tí ẹ̀sìn gbé kalẹ̀ fún gbígba ààwẹ̀ náà, àdúrà ló kù tí a máa ṣe wípé Allahumma taqabbal siyamana wa qiyamana. Allah gba ààwẹ̀ wa àti ìrun wa, kí Allah kó gbà lẹ́sìn fún wa. Mo fẹ́ tẹ̀síwájú lórí agbọ́nni irú ènìyàn wo gan-an ni Jamiu Adégúnwà àti àwọn ọ̀gá rẹ̀ oníkéú láàárín àwa mùsùlùmí. Èyí ni ẹ́písòdù ìkarùn-ún irú rẹ̀, episode 5. À ń retí Jamiu Adégúnwà lórí gbogbo àwọn ẹ́písòdù wọ̀nyí. Kí Jamiu Adégúnwà kó má ṣe bí ọ̀gá rẹ̀ Saidu Alimubaraku, afàìdébi ìjà kú. Kí ló pa á? Saidi Alimubaraku ó challenge mi, mo dá a padà fún un, ó sì yàgò fún un, ọpẹ́ ẹlẹ̀. Ó tún wá ń sọ àwọn ọ̀rọ̀ wóróworó míì. Tọ́, tí ó bá di ọjọ́ àlìkìyámà, nínú ọ̀rọ̀ tí àwọn tí ó wọná, kí Allah má jẹ́ ká wọná o, àbí Allah subhanahu wa ta'ala kó má jẹ́ kí a wọná. Àmọ́ nínú ọ̀rọ̀ tí àwọn tí ó wọná ó sọ ni pé, gẹ́gẹ́ bí ó ṣe wà nínú Suratul Mulk, Sura Al-Mulk, Quran 67. Waqalu law kunna nasma'u aw na'qilu ma kunna fi ashabi sa'ir. Àwọn ọmọ iná wọ́n á sọ pé, ìbá jẹ́ pé a tẹ́tí gbọ́ òdodo ọ̀rọ̀ nígbà tá a wà láyé, tàbí ìbá jẹ́ pé wọ́n bá wa sọ
a sì ṣí làákàyè wa sílẹ̀, a lo làákàyè wa, a tẹ̀lé ọ̀rọ̀ òdodo tí wọ́n bá wa sọ. Ọ̀rọ̀ Islam kò tako làákàyè, àmọ́ ó ju làákàyè lọ. Ọ̀rọ̀ Islam kò tako ọpọlọ ènìyàn, àmọ́ ó ju ọpọlọ ènìyàn lọ. Tí wọ́n bá ti wá báyàn sọ òdodo ọ̀rọ̀, tá a ṣe ìkọ́mọ́tòlè hújà lé e lórí, tá a mú ẹ̀rí wá, ẹ̀rí tí ò ṣe é jà níyàn ju pé kí onífẹ̀ẹ́nú bíi Saheed Alimubaraku, bíi Murtado Agbẹ́sìnga, bíi Jamiu Adégúnwà, bíi Bọ̀dá Lágége, bíi Bàbá lẹ́kọ̀ọ́, tó ga sí wípé wọ́n á pẹ́ ẹ́ lẹ̀ ni, wọ́n á pẹ́ ẹ́ lẹ̀, wọ́n tún dá fìtínà míì lẹ̀. Gbogbo ẹni tó bá ń pẹ́ òdodo ọ̀rọ̀ lẹ̀, tí ń pẹ́ òdodo ọ̀rọ̀ tó ń pẹ́ ẹ́ lẹ̀, òdodo ọ̀rọ̀ tí ò ṣe é jà níyàn. Ẹ̀yin wo bí Saheed Alimubaraku bó ṣe pẹ́ àwọn ẹ́písòdù tí mo ṣe lórí ọ̀rọ̀ rẹ̀. Agbẹnusọ versus Saheed Alibukhari, Saheed Alimubaraku versus Saheed Alibukhari, Saheed Alimubaraku versus hadisi Ànábì. Kíkó hadisi jọ súnà ni, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọpẹ́ ẹlẹ̀, ó tún dá iná míì, ó ń dá iná irọ́ míì. Bẹ́ẹ̀ sì ni àwọn tí wọ́n ń gbọ́ Saheed Alimubaraku, àwọn náà láǹfààní àti gbọ́ àwọn àlàyé tá a ṣe lórí ọ̀rọ̀ rẹ̀, àwọn èsì ọ̀rọ̀ tá a mú wá lórí ọ̀rọ̀ rẹ̀. Àwọn náà ń gbọ́, wọ́n ń gbọ́. Bẹ́ẹ̀ náà ni àáfàá Murtado Agbẹ́sìnga, mo gbé fídíò rẹ̀ wá ibi tó ti challenge wa wípé tí àwa bá lè ṣe àlàyé ọ̀nà tí à ń gbà mọ bí àsìkò ìrun ṣe ń tó lójoojúmọ́, òun náà máa ṣe àlàyé bí Mudiru Al-Markaz Hadahullah, bí Mudiru Al-Markaz bí wọ́n ṣe ń mọ ìbẹ̀rẹ̀ oṣù Ramadan àti ìparí rẹ̀ láti inú oṣù kẹjọ. Ó ní òun máa ṣàlàyé rẹ̀. Àwa máa ṣe àlàyé bá a ṣe ń mọ àsìkò ìrun lójoojúmọ́ láti last year. Àáfàá Murtado Agbẹ́sìnga ó pẹ́ ẹ́ lẹ̀. Ta lẹ̀ ń tàn? Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ listeners wọn, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ viewers wọn, wọ́n ń tàn yín ní àbẹ́ ń tanra yín. Tí àwọn ò bá lè fi tipátipá wọ́ Saheed Mubaraku jáde pé ọ̀yá ẹjọ́ wa máa ná ìmọ̀ lọ, ṣé bó ló onímọ̀, ṣé bí Quranical encyclopedia ló pera rẹ̀, tọ́ ọ̀yá ẹjọ́ wa máa ná lọ. Ẹ̀yin ò lè sọ bẹ́ẹ̀ fún, kẹ́ ẹ sọ fún wípé tọ́ ọ bá lè fọ ìsì sí àwọn ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, kó gbá lé ní o, kó gbá sílé, má jẹ́ ká tún rí ọkọ tó máa sọ wúrowúro mọ́ o. Ẹ̀yin ò lè sọ bẹ́ẹ̀ fún, àbí? Ẹ wá jọ ń kíra yín kú iṣẹ́ ládàá, ẹ tún náwó lé lórí, ó ń ṣì yín lọ́nà, ẹ tún náwó fún un. Bẹ́ẹ̀ náà ni Murtado Agbẹ́sìnga, òun náà taari challenge sí mi ní April last year
mo dìde sí ìpèníjà náà láti àdòní àgbúrò Murtado Agbẹ́sìgá lórí iṣu tí ó wà láàrin wa. Òun ní í ṣe agbẹnusọ fún Mudiru Al-Markaz lórí bí Mudiru Al-Markaz bí wọ́n ṣe máa ń mọ̀ pé ọjọ́ báyìí la bẹ̀rẹ̀ àwẹ̀, ọjọ́ báyìí la túnu láti inú oṣù Ṣàbáàn. Òun náà tún pẹ̀yìn ẹlẹ̀. Bẹ́ẹ̀ sì ni ẹ̀yin listeners rẹ̀ ẹ gbọ́ ohun tó sọ, ẹ gbọ́ ohun tèmi náà sọ. Ẹ lè pè jáde wípé àbúrò Imam Mikael Ẹ̀kọ́yẹni Ìbàdàn ó ti ṣàlàyé o lórí bí àwọn ṣe máa ń mọ àsìkò ìrun. Ọ̀yá ìwọ náà wá sọ ti igun ọ̀dọ̀ tiẹ̀. Gbogbo yín ẹ dákẹ́ ẹ ń wòra yín níran. Tí wọ́n bá wá ń sọ ọ̀rọ̀ ìṣìnà ẹ mọ̀ ní jazakumullahu khaira, ẹ mọ̀ ní research lẹ́gbá. Bẹ́ẹ̀ náà ni Jamiu Adégúnwà, ẹni tó ní ìjókòó èyí tí mò ń ṣe, ẹni tí mò ń ṣe ìjókòó lé lórí lọ́wọ́lọ́wọ́ báyìí. Òun náà sọ tiẹ̀, mo bẹ̀rẹ̀ sí ní fún ní èsì episode 1, episode 2. Ó ń gbọ́ o, ó ń wùwá o. Àwọn ọmọ ìjọ Risalatul Haqqi àwọn náà ń gbọ́ o. Èyí tó wà nílé àti èyí tó wà lábúrọ́dù wọ́n ń gbọ́ o. Wọ́n dákẹ́. Ẹ sì yé pé Jamiu ní ustaz, ẹ yé pé Jamiu ní adoctor doctor. Ta lẹ̀ ń tàn orúkọ àbá bàbá mi ni nílùú Ìbàdàn. Orúkọ àbá kan ló ń jẹ́ ta ló ń tàn. Nítorí irú yín náà ni wọ́n fi ń pe àbá yẹn ní ta ló ń tàn. Àbá ta ló ń tàn. Ta bá ń lọ sí ọ̀nà Ọ̀yọ́ láti ìlú Ìbàdàn lẹ́ẹ̀kan àbá ta ló ń tàn. Ẹ̀yin Jamiu Adégúnwà àti àwọn ọ̀gá rẹ̀ oníkéú àti ẹ̀yin listeners wọn, ẹ̀yin viewers wọn, ta lẹ̀ ń tàn. Ta ní ń tàn yín? Ṣé àwọn Jamiu, àwọn Saidi, àwọn Murtado Agbẹ́sìgá, àwọn Fabiayi hadithi ba'dahu yu'minun, àwọn bọ̀dá lẹ́kọ̀ọ́, àwọn bàbá lẹ́kọ̀ọ́, àwọn oníkùránì à ń kò sẹ́wọ̀n pé oníkùránì náà ó sọ̀rọ̀ kan nípa Ibn Taymiyyah, Muhammad Abdul Wahab, ìyẹn ti lé lọ́dún kan tí mo ṣàlàyé fún òun náà ọ̀pẹ ẹlẹ̀. Wọ́n á dáná ọ̀rọ̀, wọ́n á dà. Tá a bá fún wọn lésì, wọ́n pẹ́ ẹlẹ̀. Wọ́n tún lọ mú wàhálà míì. Ok? So, ẹ yé yìn wọ́n, ẹ yé kírẹ́dìtì wọn. Lódodo ni wípé a ní freedom of speech. A ní freedom of speech. Ṣùgbọ́n speech tí kò bá ti wà níbàámu sí ma qala Allahu wa ma qala Rasul ala fahmi salaf as-salih narudduhu raddan á dá padà ní pátápátá. A máa dá padà pátápátá. Ṣùgbọ́n èmi ò lè ṣe kàyéfì sí ẹ̀yin viewers wọn àtẹ̀yin listeners wọn pé èyí ti ṣe tẹ́ fi gbẹ̀tàn. Torí pé Allah subhanahu wa ta'ala ó ti fún wa lésì wípé wa qalu law kunna nasma' aw na'qilu ma kunna fi ashabi sa'ir. Àwọn tí ó wọná lọ́jọ́ àlèkìyámà nínú èdè tí wọ́n á pè jáde lẹ́nu tó jẹ́ èdè àbámọ̀ ni pé àwa ìbá gbọ́ òdodo ọ̀rọ̀, àwa ìbá ṣe làákàyè, àwa ìbá ti jẹ́ èrò náà. Títí wa ni pé ká sọ fún yín wa ma alayna illa al-balagul mubin.
kò sí kinní kan tí Allah gbé sí ọrùn àwọn òjíṣẹ́ rẹ̀ tó ránṣẹ́ àfi kí wọ́n kéde òdodo. àwa tá a wá gba iṣẹ́ wọn ṣe, kí ló fẹ́ jẹ́ ojúṣe tiwa ju kí àwa náà ká sọ òdodo ọ̀rọ̀ fún yín lọ. tẹ́ ẹ bá wá gbọ́ tẹ́ ẹ fi ṣe aláìgbọ́, ìyẹn kì í ṣe pírọ́blẹ̀mù tiwa, pírọ́blẹ̀mù tiyín ni. ìgbà táwa tó lè ní pírọ́blẹ̀mù ni pé ká gbọ́ pé àwọn kan sọ ọ̀rọ̀ tó tako ẹ̀sìn Islam lórúkọ Islam, ká wá dákẹ́ ká má sọ̀rọ̀. Arúgí oyin nìyẹn o, arúgí oyin nìyẹn o. àwa ṣe bẹ́ẹ̀ tó ń ti bó ti já sí pé kì í ṣe ìjọba ló yàn wá tó pèsè wá sórí sálárì, kì í ṣe haiha tàbí wizara ilẹ̀ lárúbáwá kan, kì í ṣe òun ló gbéṣẹ́ fún wa tá à ń ṣe. a rí wípé ká ṣiṣẹ́ tọ Allah bá ní mú nẹ́tíwọ̀kì dúró. ẹ máa tẹ love, ẹ máa tẹ like, ok? nẹ́tíwọ̀kì kò strong níbí báyìí. ẹ wá bá ní tẹ love àti like, la'allahu yathbutu, bóyá nẹ́tíwọ̀kì yóò lè dúró. tọ́ àwa ń ṣiṣẹ́ tiwa lillahi. ẹni tó bá fẹ́ ràn wá lọ́wọ́ lórí ẹ̀, alibaabu maftu, alibaabu maftu. torí pé in tansurullaha yansurukum wa yuthabbit aqdamakum. bẹ́ẹ̀ bá ran Allah lọ́wọ́, tẹ́ ẹ ran ẹ̀sìn ẹ̀ lọ́wọ́, tẹ́ ẹ ran súnà òjíṣẹ́ ẹ̀ lọ́wọ́, Allah yóò ràn yín náà lọ́wọ́, yóò wá fi ẹsẹ̀ yín rinlẹ̀ sórí òdodo tá à ń sọ yìí. àwọn wọ̀nyí, àwọn asòkùnsẹ́sìn wọ̀nyí, wọ́n á gbérọ́ jáde, wọ́n kùn lọ́dà, yóò ṣojú lọ́yìn. ẹ wàá máa pè wọ́n ní researchers pé Jamiu ń ṣe research gan ni o, kí lọ́kọ rẹ̀ Saheed Alimubaraku ó gbá research gan ni o. research lórí òdo, lórí òdo. research tá a ti dànù pẹ̀lú àwọn ẹ̀rí tí ò ṣeé jà níyàn. àìṣeé jà níyàn rẹ̀ lọ́nkálukú wọn fi pẹ́ àwọn èsì tá a mú wá. ó yẹ kájọ máa ná àwọn ọ̀rọ̀ yẹn lọ ni, kájọ máa ná lọ, kájọ máa ná lọ. ká wo ẹni tí yóò kọ́kọ́ dákẹ́. ẹ̀yin ti wá dákẹ́ ní stage 1, ẹ̀yin sọ, èmi sọ, àárín tí kẹ́yìn náà tún sọ, ẹ̀yin lẹ kọ́kọ́ sọ̀rọ̀ ká tó máa fún yín lésì. àárín tí kẹ́yìn náà tó wá sọ̀rọ̀, ẹ bá dákẹ́ fẹ́ mú. ẹ dákẹ́ bíi kọ̀lífà Zùmúrà Jamiu tá a mọ̀ sí Zùmúrà Jahil ní Mòwe. báwọn náà ṣe dákẹ́ ńgbà mo taari ìbéèrè sí wọn, ó mọ̀ ṣe o. anyway, a lè fọ́ọ̀sì yín pé kẹ́ gbà tiwa. ọ̀rọ̀ wa bí ọ̀rọ̀ olùkọ́ni tí ń kọ́ ọmọ ń kíláàsì, kò lè la orí ẹ̀ kó kó ìmọ̀ sínú ẹ̀. yóò kọ́ ni, tó bá wá wù kó kà, kó yege ìdánwò, tó bá wù kó fi gbogbo ìgbésí ayé ẹ̀ kó fi ṣeré, kó ru kíláàsì, kó ru kó wálé. ok? àbí Allah subhanahu wa ta'ala kó fi ẹsẹ̀ wa rinlẹ̀ sórí òdodo. àwọn ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ láàrin àwa àti ẹ̀yin, ẹ̀yin là ń retí pé kẹ́ ẹ ṣe rọ́dù fún àwọn ọ̀rọ̀ tá a sọ. àmọ́ ẹ̀ tó bẹ́ẹ̀, mẹ́tàlá yín kò tó bẹ́ẹ̀. níta ẹ lè ṣe náà ni pé kẹ́ ẹ pátì, kẹ́ ẹ tó dá wàhálà mi lẹ̀. so ẹ̀yin lẹ jẹ́ ká lójú oorun, ẹ̀yin lẹ jẹ́ ká nísinmi. àwa gbọ́dún sí i pé àwọn ọmọ ṣiṣẹ́ yìí lọ. Allah ní ọba ẹlẹ́san. tọ́ episode 1, 2, 3, 4 ó ti bọ́ sẹ́yìn.
Jamiu Adégúnwà kò sí èyí tí ò wù ń bẹ̀ o àmọ́ ńgbà tó bá fẹ́ sọ̀rọ̀ yóò parọ́ yóò lóun ò wù ú gẹ́gẹ́ bí ọ̀gá rẹ̀ Saheed Alimubaraku gẹ́gẹ́ bóun náà ṣe ń parọ́ pé òun ò wù ú tó sì mọ̀ wípé mo kóòtì àdíìsì kejì kò wò ó sì mọ̀ pé mo kóòtì àdíìsì kejì nínú Sahih Bukhari nígbà tí ń sọ pé ànábì jẹran òrìṣà tá a ní ànábì ò jẹran òrìṣà tọ́ aláwọ̀ ṣàánú wa bọ́ bá tanra rẹ jẹ tọ̀ ìwọ ló mọ o. bí ọba tanra rẹ jẹ ìwọ ló mọ. ibi tá a bá ọ̀rọ̀ dé lánàá jama òun náà ni ibi tó lápẹẹrẹ ibi tí Jamiu Adégúnwà tó ti ń sọ pé àwọn mùsùlùmí ni wọ́n pa Umaru ibẹ̀ lábàdé ẹ jẹ́ ká wá ibẹ̀ jáde. ìwọ tó o bá tí ì gbọ́ any of the previous episode lọ gbọ́ o aláwọ̀ jẹ́ kó ṣe ọ́ ní àǹfààní o ok ẹ jẹ́ ká wá bẹ̀ jáde. tó máa bí ewé ni wọn gbà ẹ Monday oyè 52 wì tó wà ní ọ̀sẹ̀ tàbí nígbà tá a lè wà mọ́ka ó ní ẹ̀ ń sáré fún mi lẹ́rìí pé ànábì fi irun gbọ́n lẹ̀ ẹ fún mi lẹ́rìí pé wọ́n ṣòkòtò rí tí kò tó bá di wàhálà lẹ́nu pé ṣòkòtò gbọ́dọ̀ máa fò dànù káwọn bá ṣọ́jú kẹ́ ẹ̀ wọ́n ṣòkòtò bídíà ni tó lè kó ìwọ náà ṣòkòtò ìwọ̀ bídíà ni ìrònú ẹ̀kẹ́ máa ró kò sí òláyé mọ́ ó lè gbá ti bí ìyàwó ẹ̀kọ́ máa ró kẹ́gbà kó olóyè sínú ànábì irú ọ̀lẹ̀ ń padà ẹ̀yìn náà dẹ̀ mọ̀ ṣẹgbẹ́dẹ̀dẹ̀ rẹ̀ ní lérí ààrẹ náà gbogbo ẹni tẹ̀lé kò tó dá wàhálà alẹ̀ nínú ẹ̀sìn ìsìlámù dẹ̀dẹ̀ rẹ̀ ní sàlámù ìwọ̀n ṣòkòtò rí kéyìn ló wọ̀ ìró. ẹ rí i pé ibi tá a bá dé ní àná nìyẹn ọ̀rọ̀ nípa ṣòkòtò a ti mú àdíìsì wá pé ànábì ra ṣòkòtò tó pọ̀ nígbà tó ṣiṣẹ́ hajj wọ́n ra ṣòkòtò tó pọ̀ àti display ẹ̀rí yẹn ìwọ tó ọ̀bà tí ìwà wù lọ́rọ̀ yìí wù gbogbo ohun tí Jamiu Adégúnwà sọ yẹn ọ̀rọ̀ olódo ló sọ o ọ̀rọ̀ olódo ló sọ kò ní mọ̀ nípa nǹkan tí ń sọ ó ti yé ọ ìwọ wá lọ rí gbọ́ èsì tá a fún nínú episode 4 we are moving forward to episode 5 inshallah. ṣé ìjọ sí kèfèrí ló pa Umaru olóòtú àlá ni o ṣé kèfèrí ló pa Umaru ṣé mùsùlùmí kọ́ ló pa wọn ṣé àwọn sàbí kọ́ ló pa wọn ṣé àwọn sàbí yẹn kí ni wọn fọmọ àlùjànnà ni wọn àbí ṣé àwọn sàbí tó pa Umaru sórí ìrun ṣọmọ àlùjànnà ni wọn ẹ dá mi lóhùn náà mo ní sọ̀hábà bàbá sọ pé lédèkété wà náà sọ̀hábà ṣe rọ ni àwọn ló pa Umaru sẹ́ẹ̀ ṣọmọ àlùjànnà làwọn tó pa Umaru. tọ́ ẹ ti gbọ́ ohun tó sọ o ó ní ṣé àwọn mùsùlùmí kọ́ ni wọ́n pa Umar ṣé àwọn sọ̀hábà kọ́ ni wọ́n pa Umar torí lọ́dọ̀ tiẹ̀ àti ọ̀gá rẹ̀ àti àwọn ọ̀gá rẹ̀ ní tí àwọn gbìn sẹ́mi tí wọ́n sì ń sọ òun náà ni pé àwọn sàbí ò wọ̀nà ẹ rí i pé Saheed Alimubaraku ó mú àdíìsì irọ́ kan wá láti kọ̀rọ̀ ẹ̀kẹ́ rẹ̀ tí mo challenge ẹ̀ pé kó mú àdíìsì yẹn jáde níbi tó kéde pé ó wà níbi tó tọ́ka sí pé ó wà ó ló wà nínú Sahihu al-Bukhari kìtàbù rọ̀kọ́ọ̀k àbí ó ní àwọn tí ó súnmọ́ nàbí pẹ́kípẹ́kí àwọn ni àwọn sàábé tí ó wọná ìyẹn báyẹn lọ́dọ̀ tiẹ̀ èyí náà tó wá ń sọ ní ìsìn wípé àwọn sọ̀hábà ṣáwọn kọ́ ni wọ́n pa
Umaru ni ṣé àwọn tán wá pa Umaru yẹn tán gẹ́ sàábé yẹn ṣé wọn sọmọ náà? ìyẹn ni pé àdìọ́kàn Jamiu Adégúnwà ni pé àwọn sọ̀hábà ànábì radiyallahu anhum ajma'in pé àwọn ni wọ́n pa Umar ọmọ Khattab àti wípé wọ́n wọ iná. àwọn tẹ́ ẹ sọ pé mùsùlùmí ni wọ́n rèé o ní ọ̀rọ̀ ẹnu wọn kò yàtọ̀ sí ọ̀rọ̀ ẹnu àwọn Shia. ok Jamiu níbo ló ti kà á? ọ̀ọ̀ká náà ẹni tó ń tọ́ka sí nìsín ni àwọn bàbá yín Mudiru Marikasa. ẹ rí i pé mo ṣe prógámù kan fún Mudiru Marikas ó ti ń lọ bí èyí à mi ò mọ àkọlé tí mo fún prógámù yẹn àmọ́ ohun tí mo rántí pé mo sọ ń bẹ̀ ni wípé wọ́n gbé fídíò Mudiru Marikasi wá níbi tí wọ́n ti ń wa ẹkún mu níbi tí wọ́n ti ń sun ẹkún. mo wá ṣe àlàyé ẹkún wọn fáwọn èèyàn wípé ẹkún tí bàbá yìí ń sun kò nítumọ̀, ẹkún tí ò ní ládá ni. ọ̀rọ̀ wọn ò jẹ mọ́ ẹkún. aslan ọ̀rọ̀ Mudiru Marikas kò jẹ mọ́ ẹkún. tí a bá ka àwọn ọ̀rọ̀kọrọ̀, àwọn ọ̀rọ̀ tó lòdì sí Islam tí Mudiru Marikas tí wọ́n sọ lórí àga ìmọ̀ ọ̀pọ̀. lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀kan náà ni ó tún di iṣu atayanyan tí wọ́n ní kì í ṣe Abubakar Siddiq ló wà pẹ̀lú ànábì nínú ọ̀gbun Hira, ọ̀gbun Thawr tàbí inú ọ̀gbun tánàbí sápamọ́ sí nígbà tí ń lọ sí Madina. èyí tí wọ́n tún sọ yẹn náà ó tún generate endless controversies, àríyànjiyàn tí ò lópin nìyẹn náà tún bí. bí Mudiru Marikas bí wọ́n ṣe máa ń sọ àwọn ọ̀rọ̀ tí máa yapa sí Islam nìyẹn. so ọ̀dọ̀ Mudiru Marikas ni Jamiu wá ń tọ́ka sí nísìn wípé bàbá ní elétekéte ni wọ́n, pé ta ló pa Umaru, ṣe báwọn sàbẹ̀ ni wọ́n pa Umaru. ẹ bá mi pè Mudiru Marikas, ẹ bá mi pè wọ́n, tí wọ́n bá ti ń tòògbé ẹ bá mi jí wọn. ẹkún tí wọ́n sun níjọ́sí mo ní ẹkún yìí ò wúlò, kò ṣàǹfààní o. kódà kí wọ́n máa fi gbogbo ọjọ́ ayé wọn sun ẹkún títí wọ́n fi lo ájálù wọn tán láyé, kò tán ọ̀ràn tí Mudiru Marikas ti dá sínú Islam, kò tán o. Mudiru Marikas wọ́n gbọ́dọ̀ ṣe tẹ̀gìyìrù mọ́kífù wọn, wọ́n gbọ́dọ̀ ṣe tẹ̀gìyìrù àkídà wọn lórí àwọn ọ̀rọ̀ ńláńlá tí wọ́n sọ tó tako Islam. wọ́n sì sọ̀rọ̀ náà lórúkọ Islam, kì í sì ṣe ọ̀rọ̀ tí Islam sọ nìyẹn. ọ̀kan nínú ẹ̀ náà ni ntarakùnrin rí fà sí ọ̀rọ̀ burúkú ni o, pé ta ló pa Umar ọmọ Khattab radiyallahu anhu, ṣé kì í ṣàwọn mùsùlùmí ni, ṣé kì í ṣàwọn sàábé ni? ṣebí bàbá sọ pé létekéte ni àwọn sàábé, abẹ́rẹ́ báwọn. so Mudiru Marikas wọ́n ti lọ́mọ lẹ́yìn gan ni o, wọ́n ti lọ́mọ lẹ́yìn. bí iná wọn bá kú yóò fi eérú bojú ni o, bí ọ̀gẹ̀dẹ̀ wọn bá kú yóò fi ọmọ rọ́pò. Mudiru Marikas wọ́n ti lọ́mọ lẹ́yìn lórí àwọn ìsọkúsọ tó tako ẹ̀sìn Islam. àmọ́ tọ́ Nàìjíríà la wà,
freedom of speech ó wà fẹ́ nìkọ̀ọ̀kan. Ohun tí mùdírù mọ́ríkàsì ń sọ tó tako ẹ̀sìn, àwọn máa ṣàlàyé tiwa fáwọn èèyàn, a máa ṣe rọ́dù fún wọn títí àti títí láéláé lójú ayé mùdírù àti lẹ́yìn ikú mùdírù. Mi ò sọ pé kí mùdírù kú lónìí o, mi ò ní kí wọ́n kú lọ́la, torí ẹ máa ń fún ọ̀rọ̀ ní ìtumọ̀ abirùn, ẹ máa ń fún àwọn ọ̀rọ̀ kan ní ìtumọ̀ abirùn. So àìsọ̀rọ̀ yanràn ló sì pa ilé ìpè ṣáájú tó ní igbá wúwo ju àwo lọ. Àdúrà mi fún mùdírù mọ́ríkàsì ni wípé kí Allah kó jẹ́ kí wọ́n lè túbá lórí àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ tó tako Islam. Àdúrà mi fún wọn nìyẹn o. So ọjọ́ kú kó wá, Allah nìkan ló mọ̀. Ọmọ kékeré a máa ṣáájú àgbàlagbà a máa ṣáájú ọmọ kékeré kú. Allah ò fi ọjọ́ orí kò fi to ikú, òun ló mọ bó ṣe tò ó. So ẹnìkan ò lè halẹ̀ ọjọ́ kú mẹ́nìkankan, ok? Àmọ́ olórí àdúrà tí mò ń gbà fún mùdírù mọ́ríkàs ni pé ó yá ni ó pẹ́ ni kí Allah jẹ́ kí mùdírù kí wọ́n lè túbá lórí àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ tó tako Quran, tó tako Sunnah, tó tako al-ijma. Ok, ọ̀rọ̀ mùdírù mọ́ríkàs, ọ̀rọ̀ ẹnu wọn lórí ẹ̀sìn wọ́n máa ń tako Quran. Irú ẹ̀ náà ni ọ̀rọ̀ tí wọ́n sọ tí wọ́n ní fábì hayi hadithin bada yu'minun, láti fi sọ pé kò sí àdìsí ànábì. Ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ó tako Quran. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ ẹnu wọn máa ń tako Sunnah ànábì. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ẹnu wọn wọ́n máa ń ṣe kí ni, wọ́n máa ń tako al-ijma. Mo ń bọ̀ o. Ẹ jẹ́ kí n wá fọ èsì lórí nǹkan tí Jamiu sọ yìí, tó sì ń fi bàbá wọn ṣe reference. Ẹni tó rí ó sọ bẹ́ẹ̀, ìsọkúsọ ló sọ. Ìbáà jẹ́ mùdírù mọ́ríkàs, ìbáà jẹ́ mùdírù mahad, ìbáà jẹ́ mùdírù, mo tiẹ̀ jẹ́rìí mùdírù mahad, àwọn òyìn sọ̀sọkúsọ. Mo jẹ́rìí mùdírù dáwà, àwọn òyìn sọ̀sọkúsọ. Mo jẹ́rìí gbogbo mùdírù tẹ mọ́ mùdírù àwọn bàbá wa níwò, wọ́n ń sọ̀sọkúsọ. Ẹni tá a mọ̀ tí máa ń sọ ìsọkúsọ lórí ọ̀rọ̀ ẹ̀sìn nílẹ̀ Yorùbá lónìí tó gbajúmọ̀, ọ̀kan ni mùdírù mọ́ríkàs. So tí arákùnrin tó ń sọ pé tó ń rìfà ọ̀rọ̀ tó sọ yìí, tó ń rìfà ẹ̀ sí wọn. So èmi ò wá mọ̀ bóyá mùdírù mọ́ríkàs sọ eléyìí, ṣùgbọ́n mo sá mọ̀ pé àwọn ìsọkúsọ mùdírù mọ́ríkàs pọ̀. Àfi kí Allah kó ṣe kí ni, kó ràn wọ́n lọ́wọ́ kí wọ́n lè túbá lórí ẹ̀. Torí pé ṣé ẹ mọ̀ pé wọ́n wà láyé ní ìsìn lọ̀rọ̀ rí báyìí. Tí wọ́n bá lo 200 ọdún láyé, ìtàn ò ní gbàgbé mùdírù mọ́ríkàs, ìtàn kò ní gbàgbé wọn.
ìtàn nígbàgbé wọn o, ìtàn nígbàgbé wọn. Ẹ wá já lọ sí ibi tí a ti fẹ́ fọ èsì fún arákùnrin. Àkọ́kọ́ náà, orúkọ ẹni tó pa Umar radiyallahu anhu, ismu qatili Umar Abu Lu'lu'a Fairuz al-Majusi an-Nahawandi al-Farisi Mawla al-Mughira ibn Shu'bah. Ẹni tó pa Umar, wọ́n gún Umaru ní ọ̀kọ̀ ni lórí ìrun, wọ́n gún ní ọ̀bẹ lórí ìrun ni. Ọ̀bẹ ni wọ́n fi gún Umaru pa lórí ìrun. Ẹni tí ó wá ṣe sábàbí ikú Umar ọmọ Khattab, orúkọ ẹ̀ ní Abu Lu'lu'a Fairuz. Bàbá Lu'lu'a tí ń jẹ́ Fairuz al-Majusi. Majusi ni o, kì í ṣe mùsùlùmí. Ṣọgbọ́n Jamiu, Majusi ni ẹni, kì í ṣe mùsùlùmí. Nahawanda ní ìlú rẹ̀. Al-Farisi, ọmọ Iran ni. Mawla al-Mughira, ẹrú Mughira ni. Mughira bunu Shu'bah oní sàábé. So sàábé yìí, ọ̀kan nínú àwọn ẹrú rẹ̀ ni wọ́n ń pè ní Abu Lu'lu'a Fairuz tó jẹ́ Majusi, òun ló pa Umaru. Sọ ti gbọ́ Jamiu, lọ́ba ń sọ fún bàbá yín wípé ẹni tó pa Umaru táwárí lákọọ́lẹ̀ òun nìyẹn. Kí bàbá yín kí wọ́n display orúkọ ẹni tó pa Umaru yàtọ̀ sí ẹni. Ìyẹn kọ́kọ́ jẹ́ nǹkan àkọ́kọ́. Nǹkan ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ já wo bó ṣe pa Umar. Àkọsílẹ̀ wà nínú Sahih al-Bukhari. Àkọsílẹ̀ ń bọ̀, ẹ jẹ́ kí n mú handkerchief. Àkọsílẹ̀ wà lórí ìṣẹ̀lẹ̀ kàyéfì náà, ìṣẹ̀lẹ̀ àdánwò náà. Bó tilẹ̀ gá sí pé ìṣẹ̀lẹ̀ náà àsọọ́lẹ̀ ti wà látọ̀dọ̀ Ànábì lórí ẹ̀, wípé bí ọ̀rọ̀ ikú Umaru bí ó ṣe lọ nìyẹn. Àkọọ́lẹ̀ ti wà lórí ẹ̀. Okay, so ẹ jẹ́ ká wá ka bí ọ̀rọ̀ náà ṣe lọ nínú Sahihu al-Bukhari. Okay, Hadith 3700. Hadathana Musa ibn Ismail. Musa ọmọ Ismail ó sọ àdísì fún wa. Hadathana Abu Awana an Hussein. Òun náà sọ pé Abu Awana ọmọ Hussein ló sọ fún wa. Àní Amurin ibn Maimun, látọ̀dọ̀ Amuri ọmọ Maimun. Látọ̀dọ̀ Amuri ọmọ Maimun. Amuri ọmọ Maimun yìí òun jẹ́ tábìn. Ẹgbọ́n tó sọ. Kọ́ọ̀l ó sọ pé
ra'aytu Umara ibn al-Khattab radiyallahu anhu qabla an yusaba bi ayyamin bil Madina. Amuru ọmọ Maimun, Madina ló wà pẹ̀lú Umaru náà wà ní Madina, ok, nígbà náà lọ́hùn. Amuru yìí ọmọ Maimun yìí ó wá sọ pé mo rí Umaru ọmọ Khatọ́ọ̀bì qabla an yusaba, síwájú kí wọ́n tó fi àdánwò kàn, síwájú kí wọ́n tó gbẹ̀mí ẹ̀. Bí ayáàmì, mo rí níbi ọjọ́ mélòó kan sẹ́yìn, bẹ̀lì Madina, nínú ìlú Madina. Ẹni ìfẹ́ nàrétì ìṣẹ̀lẹ̀ abàmì, ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ńlá fáwa mùsùlùmí lórí bí wọ́n ṣe gbẹ̀mí Umar ọmọ Khattab láì dáràn pípa. Ẹni tó fẹ́ nàrétì ọ̀rọ̀ fún wa náà ni Amuru ọmọ Maimun. Ó ní mo mọ̀ rí Umaru before kí wọ́n tó pa á fún bí ọjọ́ mélòó sẹ́yìn ní ìlú Madina. Ó ní mo rí. Nígbà tí mo rí Umaru, waqafa ala Hudhaifa ibn al-Yaman wa Uthman ibn Hunayf. Mo rí Umaru tó dúró ti Hudhaifa ọmọ Yaman àti Uthman ọmọ Hunayf. Ok, àwọn Hudhaifa ọmọ Yaman àti Uthman ọmọ Hunayf àwọn ń lọ, Umaru náà ń lọ. Umaru wá pàdé wọn, wá ní ẹ dúró. Umaru wá ní kayfa fa'alituma, ẹ̀yin méjèèjì báwo ni ẹ ṣe ń ṣe àwọn tí ń bẹ ní abẹ́ yín? Àwọn méjèèjì ni Umaru yàn pé kí wọ́n jẹ́ alámòjútó ní ilẹ̀ Iraq. Wọ́n wá ń bi wọ́n léèrè pé báwo lẹ̀yin ṣe ń ṣe lọ́hùn? Atakhafani an takuna qad hammaltuma al-ardo ma la tutiku. Ṣé ẹ̀yin méjèèjì ṣé ẹ bẹ̀rù pé ẹ ti di ohun tí aráàlú kò lágbára, ṣé ẹ ti dìlé wọn lórí báyìí níbi tẹ́ ẹ wà? Ṣé ẹ ti di ẹrù tí ẹrù ò bá yín? Ẹ máa ní ìpayà pé ẹ ti ń di ohun tí aráàlú ò lè gbé, ẹ ti ń dìlé wọn lórí lábẹ́ ìṣàkóso yín. Umaru ń bi wọ́n léèrè báyẹn torí pé Umaru ó ní kọ̀lífà, so àwọn gómìnà tó yàn lọ sí Iraq ní Hudhaifa àti Uthman, àwọn ni wọ́n jẹ́ aláṣẹ ní Iraq. So bí Umaru ṣe máa ń ṣèwádìí nìyẹn, kó má gà sí wípé ìjọba tí wọ́n máa ṣe ń bẹ̀ yóò dàbí irú ìjọba tí wọ́n ń ṣe ní Nàìjíríà, tí pírẹsidẹ́ǹtì tí ó fún àwọn gómìnà ní allocations, tí allocations ò ní ṣàǹfààní fún àwọn aráàlú bó ṣe yẹ kó ṣe àǹfààní fún wọn. So Umaru ọmọ ń tọ́ ìṣàkóso rẹ̀, ọmọ ń tọ́, tá a bá ta títọ̀ làátọ̀, tá a bá tọ̀ ọmọ ń di ẹran dín. Umaru máa ń tọ̀. So ó wá ń sọ fún wọn pé ṣé ẹ ní fíà, ẹ ní ìpayà pé ẹ ti ń di ẹrù tí aráàlú ò ní gbé, ẹ ti ń dìlé wọn lórí? Kọ́lá, àwọn méjèèjì wọ́n fèsì, wọ́n ní hamalinaha amuran hiya lahu mutikotun. Ohun tá a dìlé wọn lórí, ohun tágbára wọn ká ni o, ohun tágbára wọn ká ni o. Kí náà sì ni Umaru ń rí fàá sí, ó ní pé àwọn tí wọ́n jẹ́ kèfèrí nílùú yẹn wọ́n máa ń san ìsákọ́lẹ̀ fún ìjọba
Islam wọ́n máa ń san ìsákọ́lẹ̀ fún ìjọba. Umaru wá ń caution àwọn tí wọ́n ń darí pé ṣe sọ̀sáàjì wọn, ṣe overtaxi àwọn aráàlú. Wọ́n ní rárá o. hamalnaha amran hiya lahu mutiqatun. Ohun tá a gbélé wọn lórí pé wọ́n máa san ní táàsì nítagbára wọn kà ní. Ma fiha kabirun fadlin. Kò sí excess kankan níbẹ̀. Kò sí extra àlékún kankan níbẹ̀. Normal nítorí yẹ ká máa gbà lọ́wọ́ wọn là ń gbà lọ́wọ́ wọn tá a sì fi ń ṣe àtúnṣe inú ìlú. Okay? Call Umaru tún wá ní unzura ẹ wò ó antakuna hamaltuma al-ardo ma la tutiku. Mo fẹ́ kẹ́ ẹ wòye sí dáadáa o. Kọ́mọ̀ lọ gá sí wípé ẹ ti ń gbà ju iye tó yẹ kẹ́ ẹ gbà lọ. Kọ́mọ̀ lọ gá sí wípé ẹ ti di ẹrù táksì ìsákọ́lẹ̀ ẹ ti dì í kọjá ohun tí àwọn aráàlú lè máa san fúnjọba Islam. Kọ́l ẹni tó gbàdísì wá ìyẹn amúrù ọmọ maimun ó wá ní àwọn méjèèjì kọ́ọ́lá àwọn méjèèjì wọ́n ní là wọ́n ní rárá a ti wòye sí dáadáa a ti wo bá ṣe ń gba ìsákọ́lẹ̀ lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ kèfèrí tí wọ́n ń yá ìlú lò tayọ ẹnu àlà lórí wọn. Tọ́ nígbà tí Umaru sọ báyẹn tán fún Udhaifa àti tani àti Uthman ọmọ Hunayf, Udhaifa ọmọ Yaman àti Uthman ọmọ Hunayf. So nígbà tó yanjú yẹn tán tó rí i pé yes wọn ò gbà tayọ ohun tó yẹ kí wọ́n gbà. Fàkọ́lá Umar wá tún sọ̀rọ̀ mi. Kí ni ọ̀rọ̀ náà? Ó ní lain salama ní Allah la ada'anna aramila ahlil Iraq la yahtajna ila rajulin ba'di abada. Umaru ó ní lain salama ní Allah, bí Allah bá fi lè kómi yọ pátápátá nínú àwọn ìpèníjà tí ń bẹ fún ìjọba Islam lásìkò yìí. La ada'anna aramila ahlil Iraq, màá ṣe àwọn opó Iraq, àwọn obìnrin tí wọn ò lọ́kọ, àwọn obìnrin tí wọ́n jẹ́ tọkọ wọn ti kú, màá ṣe wọ́n, màá fi wọ́n sílẹ̀ ní ipò kan la yahtajna, tí wọn ò ní bùkátà tí wọ́n fẹ́ gbọ́, wọn ò ní wá ní bùkátà ila rajulin sí ọkùnrin kankan mọ́ báàdì abàdà lẹ́yìn mi títí láéláé, wọn ò ní bùkátà sí ọkùnrin kankan mọ́. Ohun tí Umaru ń ṣe ládéhùn ni wípé tí gbogbo àwọn ìpèníjà tó wà nílẹ̀ tọ́lọ́run bá fi lè kó ìjọba àwọn yọ ń bẹ̀, torí wọ́n ń fèsì àwọn challenges ní àsìkò náà. Okay? Both socio-economic challenges wọ́n ń fèsì lásìkò yẹn. Ó wá ń ṣe ládéhùn fún àwọn Udhaifa ọmọ Yaman àti Uthman ọmọ Hunayf tí wọ́n jẹ́ aláṣẹ ìlú Iraq wípé òun ó make sure wípé ẹ bá ti jí opó ní Iraq ìjọba ò ní iye tí ó máa fún.
kò ní ṣe lọ́mọ wá bá ọkùnrin kan pé bàbá alágbájá ẹ dákun opó ni mí, ọkọ mi ọmọ mẹ́rin ló fi ilẹ̀, irú èyí tí ń ṣẹlẹ̀ ní Nàìjíríà bí báyìí tẹ́ máa rí àwọn obìnrin yálà ẹlẹ́hàá ni o yálà kìí ṣe ẹlẹ́hàá ni o tí wọ́n máa káàkiri mọ́sálásí tí wọ́n máa káàkiri inú ọjà tí wọ́n máa ní opó ni wá o àárín nǹkan jẹ ní o single mother ni wá o àárín nǹkan jẹ ní o òmí ń parọ́ òmí ń sòótọ́ òmí ń parọ́ àwọn míì sì ń sòótọ́. Umaru wa ní plan ni pé tí everything bá ti normal níjọba yìí òun ò ní fààyè lẹ̀ kí opó kó lọ máa gba sàrà kó tó jẹun, òun ò ní fààyè lẹ̀ fún àwọn opó torí opó kò sẹ́ni kankan tó fẹ́ take care rẹ̀, ẹni tó sì yẹ kó take care rẹ̀ ó níjọba. So Umaru wa ń ṣe ládéhùn bẹ́ẹ̀ níwájú àwọn gómìnà rẹ̀. So okay kọ́ọ̀lá ẹni tó gba àdìsí wá amúrù ọmọ maimun ọwá ní fama atati alayhi illa rabi'atun hatta husiba. Ọ̀rọ̀ tí mo rí tí Umaru sọ nìyẹn gbẹ̀yìn, kò wá tayọ ọjọ́ mẹ́rin sígbà náà tí wọ́n fi àdánwò kan Umaru, kò tayọ ọjọ́ mẹ́rin sígbà náà tí wọ́n fi àdánwò kan tani o wọ́n fi àdánwò kan Umaru radiyallahu anhu. Báwo ni wọ́n ti wá fàdánwò kan Umaru? Ọ̀rọ̀ tí Umaru sọ yẹn ó sọ bí ìjẹrin àsùbá ọjọ́ kẹrin sígbà tó sọ̀rọ̀ yẹn wọ́n wá fẹ́ kírun. Ẹni tí ó rí Umaru tí ń sọ̀rọ̀ yìí wọ́n jọ máa kírun nínú mọ́ṣáláṣí ni. Ẹni ẹ wá ní ìní làkọ́ ìmún máa bayni wa baynahu ila Abdullahi ibnu Abbas gàdáta usiba. Ẹni tí ó sọ̀rọ̀ yìí ìyẹn amúrù ọmọ maimunu yìí ó lè mí wà ní orí sáfù láti fẹ́ kírun. Ma bayni wa baynahu ila Abdullahi ibn Abbas. Ẹni tó wá wà ní àárín èmi àti Umaru kò sẹ́nìkan láàrin wa tó wà láàrin èmi àti Umaru, ìyẹn ni pé direct behind Umar ó ní amúrù ọmọ maimunu tó ń narètì ọ̀rọ̀ fún wa wà, ṣùgbọ́n kò sí ní sáfù àkọ́kọ́, sáfù kejì ló wà. Ó túmọ̀ sí pé Umaru tí ó kírun fún wọn gẹ́gẹ́ bí imam ó dúró báyìí, Abdullahi ọmọ Abasi ó wà lẹ́yìn rẹ̀, direct lẹ́yìn Abdullahi ọmọ Abasi ó ní tani ó ní amúrù ọmọ maimun. Ní àárọ̀ ọjọ́ gàdáàta usiba, ní àárọ̀ ọjọ́ tí wọ́n pa Umar, tí wọ́n fi àdánwò kan Umar. So tó túmọ̀ sí pé ohun tẹ́ni ìfẹ́ sọ ó rí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani tí wọ́n ṣekú pa Umar nínú mọ́ṣáláṣí ní àsùbá. Wa kana idha marra bayna as-saffayni qala istawu. Nínú ìṣesí Umaru ni pé tó bá ti fẹ́ kírun fún wọn, tó bá ti wá ń gba àárín sáfù méjì kọjá lọ, tó ń gba àárín àwọn sáfù méjì, tó ń gba àárín sáfù méjì kọjá lọ, yóò wò lọ, yóò àmọ́ ní istawu, ẹ̀tò kẹ straight, kí èjìká yín kó kèjìká yín, kí ẹsẹ̀ yín kó kan ẹsẹ̀ yín, istawu, straight. Kẹ́nìkan máa yọ síta, káwọn kan máa yọ sẹ́yìn,
gbogbo yín kéjìká yín kọkànra wọn lọ. Umaru máa ń sọ bẹ́ẹ̀ so bó sì wọ mọ́ṣáláṣí lásùnbà ó ń gbà ní sáfù kọjá ó ń gbà ní sáfù kọjá istawu istawu hatta idha lam yara fihinna khalala. Ó ṣe bẹ́ẹ̀ títí kò fi rí àlàfo kankan láàrin èèyàn méjì lórí sáfù. Takọ́dàmà nígbà tó rí pé gbogbo sáfù ti complete kò sí àlàfo kò sí ẹni tó ta síwájú sáfù. Takọ́dàmà ó bọ́ síwájú ní ààyè ibi tí ìmáàmù máa dúró sí. Fakabara ó sì ṣe Allahu Akbar. Wàrúbàmà nígbà míì ń bẹ tó bá fẹ́ kí ìrun súbì fún wa kọ́ra súrata Yusuf ó máa ka súratu Yusuf àó anahal tàbí kó ka súratu nahal hauna wa dhalika tàbí kó ka irú súrà míì irú rẹ̀ kó ka yẹni pé ó máa ka súrà tó bá gùn díẹ̀ fi arọ́kìá al-ula ó máa kà lórí rákà alákọ̀ọ́kọ́ hata ijtami annas torí kí àwọn èèyàn tí wọ́n fẹ́ jọ ìrun kí wọ́n lè bá sáfù kí wọ́n lè bá rákà alákọ̀ọ́kọ́ lórí ìrun káwọn èèyàn kí wọ́n lè sarajọ. Fama huwa ila an kabbara kò pẹ́ rárá kò pẹ́ tí Umaru ṣe Allahu Akbar kò fẹ́ pẹ́ rárá tó ṣe Allahu Akbar. Wọ́n retí kó ké Fatiha fasamituhu yaqul bẹ́ẹ̀ ni mò ń gbọ́ tí Umaru ń sọ pé kọ̀tálà ní ó ti pa mí o. Wọ́n retí kí Umaru kó ké Fatiha kó ké súrà bó ṣe Allahu Akbar kò pẹ́ sígbà náà ó ní Amúrù ọmọ Maimunu yìí ló bá gbọ́ tí Umaru ń sọ pé sẹ́mọ̀ pé direct ẹ̀yìn Umaru ló wà ẹni tó láwọn láàrin ni ọmọ Àbáàsì so ó rí n tó ṣẹlẹ̀ fasamitu yaqul ni mo bá gbọ́ tí Umaru sọ pé kọ̀tálà ní ó ti pa mí o. Áó àkálà ní alikẹ́lì ajá ti jẹ mí o ó ti pa mí o ajá ti jẹ mí o. Hìnà tọ̀hánàhù nígbà tí ẹni náà tó gún ní ọ̀bẹ. Umaru ṣe Allahu Akbar kó ké Fatiha báyìí bí olórí ibú kan bó ṣe já wọlé nìyẹn ìyẹn Abululua Ferus bó ṣe já wọlé nìyẹn ó já wọnú mọ́ṣáláṣí báyìí tààrà báyìí ó láàrin sáfù lọ ó lọ gún Umaru ṣọ́kì níkùn ó gún bí ọ̀nà bíi mẹ́ta débi pé ìfun Umaru ó yọ ọ̀tá ìfun rẹ̀ ó yọ ọ̀tá subhanallah lórí irun. Fatora al-ilij bisikin dhati tarafain báyìí ni kèfèrí yìí al-ilij kèfèrí tó pààyàn tán tó fẹ́ fẹsẹ̀ fẹ́ kọ́ mọ́ bá tẹ̀ bẹ́ẹ̀ ló ṣe fò pẹ̀lú ọ̀bẹ kan dhati tarafain ọ̀bẹ yẹn ó ní ẹnu méjì báyìí ọ̀bẹ tó ní ẹnu méjì ni tó ga sí pé tí wọ́n bá ti bọ èèyàn lára báyìí ọ̀nà méjì ni ó ti dànù. Allahu Akbar ìbànújẹ́ lélẹ́yìí o.
Allahu Akbar. Ó ti ọ̀bẹ ẹlẹ́nu méjì ó ti bọ ọkùn Umaru lórí irun gbáhùn ṣọ́ọ̀kì 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 lọ́ba bá fẹ́ fẹsẹ̀ fẹ́. So bí Umaru ṣe ń pariwo pé ó ti pa mí o, ajá ti jẹ mí o, Umaru ọkọ̀ọ̀kan rí nírí pé wọ́n pa òun, ó tún rí nírí pé àbájáwọ́ mọ́ṣáláṣí ni ló wá bù oúnjẹ ni tẹ̀mọ̀ ẹni tí nǹkan bá kò sì mọ bí nǹkan yẹn ṣe jẹ́. Bí ẹ́ńlíjù yìí kèfèrí yìí àlẹ́ńlíjù kèfèrí tó pa Umaru yìí tó fẹ́ máa sálọ yìí bó ṣe fẹ́ máa sálọ nù. Sáfù ti dàrú láàyè múrù àlà àhàdín yẹ̀mínà wàlá shimalan illa tọ̀hánàwó. Kò wá ní gba ọ̀dọ̀ ẹnìkan kọjá pẹ̀lú ọ̀bẹ tó mú lọ́wọ́ ẹ̀yìn sàn pé àwọn mùsùlùmí kírun lọ́wọ́ ni wọn ò dira ogun, òun nìkan ló mú ọ̀bẹ tó fẹ́ fi ṣiṣẹ́ ibi lọ́wọ́. Kò wá ní gba ọ̀dọ̀ ẹnìkan kọjá lọ́tún ẹ̀ ni o àbí lósì ẹ̀ ni o, àfi kó mọ góńtì náà ṣọ̀kì bó ṣe ń kọjá lọ tó fẹ́ sá jáde. Àwọn tí ń pàdé ní sáfù ń gún wọn ní ọ̀bẹ yẹn, ń gún wọn lọ́tún lósì, ń gún wọn. Hátà àtọ́ àná sàláfàtà àṣàrà rọ́jùlá títí ó sì fi gún èèyàn 13, ọkùnrin 13 nínú àwọn sàbí. Jamiu sọ̀ ń gbọ́. Mata minihum sab'atun, èèyàn 7 ló kú lójú ẹsẹ̀ náà 13 yẹn. Èèyàn 7 ló kú lójú ẹsẹ̀. Falamma ra'a dhalika rajulun minal muslimin, ọkùnrin kan náà àwọn mùsùlùmí tán jọ wá ń kírun ó wá rí pé eléyìí mà fẹ́ pa wá tán mọ̀ rè. Ẹni yẹn sì wọ aṣọ tí wọ́n máa ń rán orí mọ́, tí wọ́n máa ń rán orí, wọ́n máa ń rán fìlà, aṣọ tí wọ́n máa ń rán fìlà mọ́ kíní ẹ̀, aṣọ tí wọ́n sábà wọ lu òyìnbó ní àsìkò òtútù yẹn, tó yẹ pé wọ́n máa ń rán fìlà mọ́ aṣọ yẹn ni, ok náà ń pè ní burnus. Bẹ́ẹ̀ ni yẹn ṣe rí pé eléyìí mọ̀ ń gbà wọ́n mọ̀ ń gán wọn mọ̀ ń gá wọn, kò sí nǹkan kan lọ́wọ́ àwọn mùsùlùmí tí wọ́n fi gbà mú. Òun ló mọ̀bẹ lọ́wọ́, ọ̀bẹ ẹlẹ́nu méjì sómúsómú tọrọ àléhi burnusan, bóun ṣe bọ́ aṣọ ọ̀run ẹ̀rín yẹn nìyẹn. Ó wọ aṣọ yẹn bóyá ó fi dáàbò bo òtútù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni, bó ṣe bọ́ nìyẹn, bó ṣe dáàbò lórí nìyẹn, bó ṣe dáàbò lórí nù, bó ṣe daṣọ yẹn bò lórí báyìí. Òun náà ò ríran, kò ríran bí ó ṣe jáde mọ́. Falama dhanna al-ilj annahu ma'khudhun, nígbà tí kèfèrí tó pààrọ̀ tó ń sálọ ní pè ní ilj, nígbà tí kèfèrí wá rí pé ọwọ́ ti bọ òun o, ọwọ́ ti bọ òun o, nahara nafsahu, bó náà ṣe para ẹnu, bó ṣe ṣe kíni, bó ṣe pa ara rẹ̀ nìyẹn. Wàtánà wàlà Umaru yàda Abdurrahman ibn Auf faqaddama. Lẹ́yìn náà ni Umaru ọgbà ọwọ́ Abdurrahman tó wà lẹ́yìn rẹ̀, ọgbà mú, ọba ní kó kọ̀ǹtínú ìrun yẹn. Òun wà nú ẹ̀gbẹ́, ó wà nú àgbàrá ẹ̀jẹ̀ tí ń pariwo pé ó pa mí o, ajábù mi jẹ́ o, ó pa mí o, ó pa mí o. So ẹ ti mọ bí irú situation yẹn ṣe máa ń rí tí rẹ̀ bá ṣẹlẹ̀. Ọ̀rọ̀ ti di emergency, àwọn kan ti kú dálẹ̀, àwọn 13 wọ́n ti fara gbọgbẹ́, ìyẹn 7 ti kú lójú ẹsẹ̀ nínú wọn. Umaru ló sì kẹjọ tó padà gbẹ́mìí mì. So lórí irun yẹn náà ni Umaru ti fa Abdurrahman ọmọ Auf, ó ní kí
ó bọ́ síwájú. Ẹ̀gbà wa kan tiẹ̀ sọ wípé wọ́n sáré rọ́ọ̀ṣì Umaru kúrò nínú mọ́ṣáláṣí, wọ́n gbé lọ sí ilé, wọ́n wá ní kí Umaru, wọ́n ní kí Abdulrahman ọmọ Awfi kó lọ kírun fún wọn. Ó sì ẹ̀ pé Umaru tẹ́lẹ̀tẹ́lẹ̀ akíkanjú ni, so ó sì ẹ̀mí rẹ̀ ò tíì bọ̀, so ẹni tó sá padà parí ìrun fún wọn ní ta ni? Abdulrahman ọmọ Auf. Amúrù ọmọ Maimun ó tún sọ ìtàn yìí lọ, ó ní faman yali Umar, àwọn tí wọ́n tẹ̀lé Umaru lórí ìrun, àwọn tí wọ́n tẹ̀lé Umaru, àwọn tí wọ́n next sí Umaru, ìyẹn àwọn tó wà ní sáfù iwájú, faqad ra'a alladhi ara, wọ́n rí tèmi náà rí, kìí ṣèmi nìkan ni mo rí. Wa amma nawahi al-masjid, ṣùgbọ́n ní ìta mọ́sálásí, sẹ́mọ̀ mọ́sálásí kún fèrò, àwọn èèyàn wà ní fàrándà ìta, àwọn tó bá wà ní bákólì mọ́sálásí, fainahum la yadiruna, àwọn ọmọ tí ń ṣẹlẹ̀ tí wọn, àwọn sáré pé gbogbo onú má ṣe kí ni ó ti dàrú. Gọ́ìrà annahum qad faqadu sawta Umar, yàtọ̀ sí pé wọ́n rí pé àwọn ò gbọ́ ohùn Umaru mọ́. Àwọn tó wà ń ta mọ́sálásí tí wọ́n jọ ń kírun, wọ́n kàn sáré wípé àwọn ò gbọ́ ohùn Umaru mọ́. But àwọn tó wà nínú ilé, pàápàá jùlọ àwọn tó wà ní sáfù àkọ́kọ́, wọ́n rí tèmi náà rí. So àwọn tó wà níta yẹn, nígbà tí wọn ò gbọ́ ohùn Umaru mọ́, ó tó ka fájà kò ka fátíà, tínú mọ́sìkì sì ti dàrú, àwọn wá ń sọ pé wahum yaqulun, àwọn wá ń sọ wípé subhanallah subhanallah, àwọn lérò wípé Umaru gbàgbé láti ké ó sókè. Wọn ò mọ̀ pé wàhálà ti ṣẹlẹ̀ nínú mọ́ṣáláṣí, wọn ò mọ̀ pé wàhálà ti ṣẹlẹ̀, pé ẹ̀mí ti sùn nínú mọ́ṣáláṣí ní àsùnbà. Allahu akbar. Fasalla bihim Abdurrahman salatan khafifa, báyìí ni Abdurrahman ọmọ Auf, ẹni tí Umaru fà yẹn kalẹ̀ yẹn, ó wá kírun ṣubú yẹn fún wọn, kò fagùn, ó kírun yẹn briefly, ó kì ní fúfú yẹ fún wọn kí wọ́n lè tètè attend sí àwọn tí wọ́n ti fi ara gbọgbẹ́, bóyá wọ́n rúlà, bóyá wọn ò ní rúlà, wọn ò tí ì mọ̀. Falamma insarafu, nígbà tí wọ́n parí ìrun tán, qala ya ibn Abbas unzur man qatalani, ṣe mọ̀ pé àwọn èèyàn àwọn méje ti kú nínú àwọn 13, àwọn yòókù wà nínú àgbàrá ẹ̀jẹ̀. Umaru wa ń sọ fún ọmọ Abbas pé tí ẹ lọ wò ta ló wá pa mí gan, ta ni ẹni tí ó wá pa mí, lọ́rẹ̀ wò. Fajalasa, ọmọ Abbas ó wá rìn káàkiri mọ́ṣáláṣí, ó rìn káàkiri, gbogbo ẹ ti dàrú, ẹ mọ̀ bí tí irú nǹkan bá ń bá ṣẹlẹ̀, gbogbo nǹkan ti fọ́n ká, gbogbo ẹ ti dàrú, ó wá rìn káàkiri, ó ń wojú àwọn tí wọ́n ń yínú ẹ̀jẹ̀. Ibẹ̀ ló ti wá rí i pé tó mọ̀ já, ó discover ẹni tí ó wá ṣiṣẹ́ ibi yẹn, ó wá dé, fakọ́ọ̀la, ẹ̀mí Umaru tí ìbọ̀ngbà náà lọ́hùn, ó wá sọ fún Umaru pé gùlámù lè Mugiro, ẹrú Mugiro ni, ẹrú Mugiro ni, la ilaha illallah Muhammadu Rasulullah. ẹrú Mugiro yẹn òun la pè ní Abu Lulu'a Feiruz, tó jẹ́ Mọ̀júsí, so kìí ṣe mùsùlùmí ló pa Umar. Kọ́ọ̀lù Umaru wá ní asọ́nà ọ̀hún, ẹrú Mugiro oníṣẹ́ ọwọ́ tí máa ṣiṣẹ́ ọwọ́, torí pé ẹni yẹn iṣẹ́ ọwọ́ níṣẹ́ rẹ̀, bíi kó mọ ìkòkò, bíi kó mọ irin nǹkan níṣẹ́ rẹ̀. Umaru ní
asọ́nà àwọn oníṣẹ́ ọwọ́ yẹn kọ́lá náà ọmọ àbáṣe ní bẹ́ẹ̀ ni ó ní kọ́ọ̀l Umaru wá ní kọ́ọ̀tàláhù lọ Umaru ní Allah ó bá mi làánà rẹ̀ Allah yóò bá mi làánà rẹ̀ làkọ́dé àmọ́túbì yìí màrúfà dáadáa ni mo pa láṣẹ ṣé n tí ó fi san mí lẹ́san rèé dáadáa ni mo pa láṣẹ pé kó ṣe kí ni dáadáa tí Umaru pa láṣẹ pé kó ṣe à ń bọ̀ wá lórí ẹ̀ lẹ́yìn ìgbà tí Umaru sọ báyẹn tán ẹ wá gbọ́n tí Umaru wá sọ Jamiu ó dùn mí fún ọ pé ò lè dá tíákà ó ṣe o ó ṣe o lọ gbé bá Mudir àbí Saheed Mubarak àdìsí pé kí wọ́n bọ́ta kí wọ́n tu àbí kẹ́nìkan agbẹ́sìgá mùtádù agbẹ́sìgá Umaru wá ọ̀rọ̀ tí Umaru wá sọ kẹ́yìn tẹ́mi fi bọ́ kódà wọ́n sọ pé wọ́n ń dọ́gbọ́n fún Umaru ní bíi wàrà bíi kùnú kankan tẹ́ máa ń jẹ lọ́dọ̀ wọn mẹ́sẹ̀ ń fún un ní kinní yẹn jẹ ní ń dà á lẹ̀ níkùn rẹ̀ torí pé ẹni yẹn olórí ibú yẹn ẹni ẹ̀kọ́ yẹn àbúlúlúà yẹn fèrúzì yẹn mọ̀júsì yẹn ó ti fi ọ̀bẹ ó ti fi ba ikùn Umaru jẹ lórí rẹ̀ tó ti bẹ́ẹ̀ Umaru ó kúkú sọ ọ̀rọ̀ kẹ́yìn ó ní alhamdulillahi alladhi lam yaj'al mitati biyadi rajulin yadda'i al-islam Umaru ní mo fi ẹ̀yìn fún Allah gbogbo ẹ̀yìn tí Allah ní ẹni tí kò fi ikú mi sí ọwọ́ ènìyàn kan tí ń pàpè mọ́ra Islam gbogbo ẹ̀yìn tí Allah ní ẹni tí kò fi ikú mi sí ọwọ́ ẹnìkan tí ń kílèmù pé mùsùlùmí lòun sọ ti gbọ́ báwọn kì í ṣe mùsùlùmí lọ́pa Umaru ẹni kì í wá ṣe sàábé lọ́pa Umaru kì í ṣe kíni kì í ṣe sọ̀hábà lọ́pa Umaru àmọ́ kò gá sí pé àtiwọ́ àtọ̀gá rẹ tí àṣìá lẹ máa ń kà tí àṣìá tí máa dorí àwọn èèyàn rú tí àṣìá tí máa gbógun ti àwọn sọ̀hábà ànábì lẹ máa ń kà èyí tá ń bá wá kà ni wọ́n sọ fún wọn níwọ̀n àjókòó lórí àga bíi dókítọ̀ bíi ustaasu lórí irọ́ lẹ́wàá máa fọ́n ìfọ̀kúnfọ̀ ẹ máa fọ́n ká ẹ máa fa jahal ẹ wàá máa ṣe náṣúrù jahal wàláhì antum musiba níyìn o wàláhì musiba níyìn àtiwọ́ àtàwọn ọ̀gá rẹ̀ musiba níyìn o musiba níyìn nígbà tẹ́ wá ń sọ pé táwọn ọ̀gá rẹ̀ ń sọ pé kákó tí àdìsí ńlẹ̀ irú tó sọ ẹ̀ ní ìsìn báwo la bá ṣe já ọ tó bá gá sí pé wọ́n ti kó gbogbo tí àdìsí ńlẹ̀ bẹ́ẹ̀ lórí sọ Bukhari tán bá ti kó ńlẹ̀ báwo la bá ṣe já ọ àbá lérò pé òótọ́ ló ń sọ ni àkọsílẹ̀ láti máa já yín àkọsílẹ̀ láti máa já yín àkọsílẹ̀ eléyìí ní kí ló kan Mùdírù ń bẹ ṣé bí ìwọ náà gbọ́n tó sọ pé bàbá Mùdírù yín ló pe àwọn sàbí ní elétekéte ara ètekéte wọn ni pé bí wọ́n ṣe pa Umaru báwọn sàbí ló pa Umaru ebó gbọ́nu tó sọ sọ́ọ̀sẹ̀ ẹjọ́ ìwà ni àwa ní kí ló kan Mùdírù ń bẹ ebi ọkùnrin ń dákọ̀ Mùdírù tó ń gbọ́ wọ́n ṣàbòsí sórí ara rẹ̀ o Mùdírù ò ṣe èmi o ẹni ló ń rìfà sí Mùdírù oníkòtì Mùdírù ó ti yọ now Umaru ní alhamdulillahi alladhi lam yaj'al mitati biyadi rajulin yadda'i al-islam gbogbo ẹ̀yìn jẹ́ ti Allah ní ẹni tí kò fi ikú mi sí ọwọ́ ènìyàn kan
sí ọwọ́ ọkùnrin kan tí ń claim Islam agá sí wípé kì í ṣe mùsùlùmí ló pa Umaru à ń bèlè tàṣé pé a wà sọ pé sàábé ni. Kí wá ní ọ̀rọ̀ tí Umaru sọ láàrin pé làkọ́dí àmọ́rútùbì yìí màrúfà dáadáa ni mo sì pa láṣẹ pé kó ṣe o ẹ wá wo ohun tó wá ṣe fún mi. Kí ló fọ̀rọ̀ yìí? Torí pé Umaru mọ ẹni yẹn ó mọ fèrúsì yẹn ó mọ ẹrú Mugira ni ẹ wá wo ohun tó ṣẹlẹ̀ rèé lábẹ́ wàlímọ́ọ̀dà kọ̀tàlà èyí ti ṣe tí fèrús mọ̀júsì tó pa Umaru. ọ̀rọ̀ kan ti wà nílẹ̀ ni. Kí lọ̀rọ̀ náà ni wípé ní àsìkò ìjọba Umaru ó pàṣẹ kan wípé ẹni tó bá ti jẹ́ kèfèrí ẹ má jẹ́ kó wọ Mọ̀dínà. Ó lè wà ní other state o ẹ má jẹ́ kó wọ Mọ̀dínà. Ẹ má ti jẹ́ kèfèrí ẹ má jẹ́ kó ṣe kí ni o. Pàápàá jùlọ àwọn tó bá jẹ́ ẹrú nínú àwọn kèfèrí yẹn Umaru ló pa á láṣẹ ní àsìkò ìjọba rẹ̀ pé ẹ má jẹ́ kí wọ́n wọ ìlú Mọ̀dínà wá. So kí ló fà á tí Umaru tí ọ̀rọ̀ tó wà nílẹ̀ tí Feruz tó fi pa Umaru. Kana Umar radiyallahu anhu yamna'u dukhul al-mawali ila al-Madina. Umaru ọ̀hánà ọba ni àwọn ẹrú tó jẹ́ kèfèrí tí wọ́n gbọ́dọ̀ wọ Madina. Fakataba li Mugira ila Umar. Mugira òun wà ní orílẹ̀-èdè tó ti ń ṣe gómìnà bóyá ní Iraq tàbí ní ọ̀sáwà nílùú tó ti ń ṣe tó jẹ́ pò ní wálí níbẹ̀. Nígbà tí Mugira gbọ́ báyẹn Mugira wá kọ lẹ́tà ránṣẹ́ sí Umaru yatlubu minhu dukhula mawla lahu. Mugira ló wá kọ lẹ́tà sí Umaru tó ń béèrè fún pàmìtì pé kí Umaru kó fún mawla lahu ẹrú rẹ̀ kan tó fẹ́ túlẹ̀ lóko ẹrú pé kó dákun kó fún ní pàmìtì láti lè wọ ìlú Mọ̀dínà. Ẹrú yìí Mugira fẹ́ dálẹ̀ lóko ẹrú so ó wá ní kó wá sí Mọ̀dínà kó wá ṣiṣẹ́ owó ń bẹ̀ tí ó fi túrọ̀ ẹlẹ̀ ní oko ẹrú. Yujid al-adid min al-a'mal. Ṣé wá rí Fèrúsì yìí tó jẹ́ àbúlúlọ́ àyè ọmọ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ọwọ́ ṣe gan-an bíi kó mọ ìkòkò alámà ìkòkò onírin bíi kó ṣe idà bíi kó ṣe ọ̀kọ̀ so ó gùdù ní àwọn iṣẹ́ ọwọ́ báyẹn. So wàfíyá naf'un li ahli Madina. Mugira wá wò wípé tírú eléyìí bá lè wá ṣiṣẹ́ ní Madina yóò lè ṣàǹfààní fún àwọn aráàlú Madina yóò sì lè ṣiṣẹ́ tí ó fi gba rẹ̀ lẹ̀ kúrò lóko ẹrú. Ìyẹn lẹ́yìn ìgbà tí Umaru ti bá ní àwọn ẹrú kèfèrí láti wà ní Madina. Mugira wá síkì fún pàmìtì fún ẹrú rẹ̀ tí ń jẹ́ àbúlúlú àyè. Fa adina lahu Umaru sì yọ̀ǹda pé ok kó máa bọ̀ kó wá máa ṣiṣẹ́ kó wá jẹ́ wọ́kà ní Madina. Wa ba'da an ata al-majusi. Lẹ́yìn ìgbà tí Màjúsì yìí tó wá dé Madina ó ti ń ṣe iṣẹ́
ó ti ń ṣiṣẹ́ ó ti ń ṣiṣẹ́ ṣé ẹ̀sìn mọ̀ pé kèfèrí ni yóò máa san tax gẹ́gẹ́ bó ṣe wà ní òfin Islam yóò máa san tax tí kèfèrí bá ń gbé orílẹ̀ mùsùlùmí yóò máa san ìṣàkọ́lẹ̀ fúnjọba okay at the same time iṣẹ́ tó wá ṣe yẹn ó ní purpose ó fẹ́ fi gain freedom ni lọ́dọ̀ mùgírọ́ tó jẹ́ ọ̀gá rẹ̀ so ó ti wá wọ ìlú Mọ̀dínà pẹ̀lú pàmìtì tí Umaru fún gẹ́gẹ́ bí kọ̀lífà wa mùsùlùmí ó ti ń ṣiṣẹ́ rẹ̀ lọ́nbẹ̀ ó wá ń ṣiṣẹ́ yìí ó wá dọjọ́ kan dhahaba ila Umar yashtaki ilayhi ó wá lọ complain lọ́dọ̀ Umar ó lọ complain ó lọ fẹjọ́ sùn kí ni complain rẹ̀ qillata ma yu'ta lahu min al-mal ó lọ complain wípé owó díẹ̀ ní máa ń ṣẹ́kù sí òun lọ́wọ́ tóun bá ti yọ owó tax tóun sì yọ owó freedom tóun yọ owó freedom owó díẹ̀ ní máa ń ṣẹ́kù sí òun lọ́wọ́ wasarada lahu ma yakumu bihi min al-a'mal min a'malin ó sì ṣàlàyé ó kóró ó tò ẹjọ́ rẹ̀gẹ̀dẹ̀ àwọn iṣẹ́ tí ń ṣe òun mọ̀kòkò onírin òun ń ṣe idà òun ń ṣe ọ̀kọ̀ òun ó ṣàka gbogbo ẹ̀ lẹ̀ pé òun máa ń ṣiṣẹ́ bí aago ni o òun máa ń ṣiṣẹ́ kárakára lójoojúmọ́ ni o àgbà tó ń bá wá ṣiṣẹ́ tán ìjọba wà á yọ ìṣàkọ́lẹ̀ bákan náà owó freedom òun tó ń wá tó máa tún fàyọ ń bẹ̀ díẹ̀ ni máa ń ṣẹ́kù fún òun ìwọ Umaru dákun ẹ bá òun wòye sí kinní yìí bó ṣe kó gá sí wípé ọ̀gá àwọn lẹ́bọ̀ òun bẹ̀ kó dín owó freedom yìí kó dínkù tó bá sì já sí wípé ìjọba náà ni ó dín táàsì kù fa àjábàwò Umar wá fún lésì radiyallahu anhu èsì tí Umaru fún ni bi adli ma ya'khudhuhu min kharaj lima yabdhuluhu min amali Umaru wá ní ọ̀rọ̀ yóò la wàhálà lọ ó ti ní òdiwọ̀n tí wọ́n á máa gbà lọ́wọ́ rẹ̀ ní sàkọ́lẹ̀ ní proportion sí iṣẹ́ tó ń ṣe ni okay tó o bá ṣiṣẹ́ ẹgbẹ̀rún kan lójúmọ́ bí ẹgbẹ̀rún kan náírà ó ti níye proportion ìṣàkọ́lẹ̀ tí wàá san so your tax is proportional to your income bá a ṣe máa ṣe nìyẹn ìwọ tó bá ṣiṣẹ́ ẹgbẹ̀rún kan o ò lè fi rẹ́ ẹ wé ẹni tó ṣiṣẹ́ ẹgbẹ̀rún márùn o ò lè mọ expect wípé táàsì tí ẹni tó ṣe iṣẹ́ income ẹgbẹ̀rún kan lójúmọ́ tí ó san níwọ tó ṣiṣẹ́ ẹgbẹ̀rún márùn lójúmọ́ ni wàá san so èsì tí Umaru fún nìyẹn wípé kíní yìí ò la wàhálà lọ òun wulẹ̀ sọ pé kí wọ́n máa fa charge yín pẹ̀lú táàsì o tún wá wà nù Mọ̀dínà ibi tó ń wà tó ń jẹ́ khalifa definitely tí wọ́n bá ti mọ iṣẹ́ tó ṣe lójúmọ́ ó ti níye percentage tí wọ́n á fi yọ owó ìṣàkọ́lẹ̀ lọ́wọ́ kèfèrí tí ń ṣiṣẹ́ ní orílẹ̀-èdè Islam torí náà máa jẹ́ kó wà bẹ́ẹ̀ ok jẹ́ kó wà bẹ́ẹ̀ èsì tí Umaru fún Abu Lulu'ay wagodiba al-Majusi min raddi Umara ibn al-Khattab radiyallahu anhu Majusi ló bá dá sí bínú ó bínú sí èsì tí Umaru fún
in tóun sàn wá ni wípé tóun bá ṣiṣẹ́ ẹgbẹ̀rún 5 lójúmọ́ kí wọ́n gba táàsì bíi táàsì ẹni tó ṣiṣẹ́ ẹgbẹ̀rún 1 lójúmọ́, and that is not possible. It is never done. Dòní nílùú òyìnbó, the more you earn, the more you pay as tax. It is tax is always pay as you earn. Àbí pay as you earn. Pay as you earn. That is the system. That is the system. Tó bá wá wù ọ́ ṣiṣẹ́ kékeré, tó bá wù ọ́ ṣiṣẹ́ púpọ̀. And mind you, ẹrú ni ọ́, o ní láti tètè ṣiṣẹ́ tí wàá gádò owó, tí wàá fi lè sanwó fún ọ̀gá rẹ, tí wàá fi gbòmìnira. So Umaru ní kó fi ilẹ̀ bẹ́ẹ̀. But arákùnrin olórí ibú yìí tó jẹ́ Mẹ̀gúsì, ó bínú sí èsì yẹn, ó wá fi sínú. Ìbínú rẹ̀ yẹn ó fi sínú. Ó fi ẹ̀jẹ̀ dúdú ó fi sínú. Wàbádà ayé àmì, lẹ́yìn bí ọjọ́ mélòó kan, sọ́nà àlèmọ̀júsí khanjara dha ra'saini. Okay? Lẹ́yìn bí ọjọ́ mélòó kan, arákùnrin yìí ó ṣe ọ̀bẹ kan. Ó wá lọ ṣe ọ̀bẹ kan. Khanjar ó ṣe ọ̀bẹ kan. Dara asaid, ọ̀bẹ yẹn wá ní ẹnu méjì. Tọ́ àna òbí, ọ̀bẹ yẹn ló fi wá gún Umaru pa. Ntí ó pa Umaru lé lórí nìyẹn. Ohun tó pa Umaru lé lórí òun nìyẹn. Idh kana qad wa'adahu bi an yasna'a lahu raha. Meanwhile, ọkùnrin olórí ibú yìí, nígbà tí ó wá bá Umaru tó complain fún Umaru wípé táàsì ti pọ̀ ju o, kí wọ́n bá òun dínkù o, tàbí kí wọ́n bá òun sọ fún Mugira ọmọ Ṣúbà kó dín freedom requirement òun kó dínkù o, tí Umaru ní èyí tí ọ̀gá ẹ fẹ́ gbà náà ni kò fún, èyí tí ìjọba bá fẹ́ gbà náà ni kò fún ìjọba. Ó ti yé ọ. So wọn ò ṣe àbòsí sí ọ rárá o. Ó wá fẹ̀jẹ̀ dúdú sínú. Ọ̀rọ̀ tí Umaru sọ yẹn kò tẹ́ lọ́rùn, kò tẹ́ lọ́rùn. Ó wá fi ẹ̀jẹ̀ dúdú ó fi sínú, ó tutọ́ fún jáde. Bí Umaru ṣe á sọ̀rọ̀ yẹn tán ló bá ní ẹjọ́ sà, mò ń ṣe ládéhùn fún yín, màá bá yín ṣe rọ́hà. Rọ́hà ni nǹkan tí wọ́n fi lọ nǹkan, tí wọ́n fi lọ bí èso, bí a lè pè ní bí ẹ̀rọ ọlọ́ta ayé òde òní. But nígbà náà lọ́hùn, ó ní local one tí wọ́n máa ń ṣe tó ga sí wípé wọ́n á gé òkúta ńlá méjì, ó ti ní mẹ́sẹ̀ máa ṣe, wọ́n á dá àárín òkúta yẹn, wọ́n á dá lu. Tí wọ́n bá fẹ́ lọ jéró, ọkà bàbà, nǹkan wíìtì, wọ́n á dà sínú ẹ̀, wọ́n á máa yí báyìí. Tí wọ́n bá ti ń yí, kíní yóò máa rún, yóò máa lọ. Tó bá ti ń lọ, ó ti níbi tí yóò máa gbà jáde. Àwòrán yẹn náà ni àwòrán ẹ̀rọ ọlọ́ta táwọn òyìnbó design. So arákùnrin yìí, torí pé ó jẹ́ ẹni tó mọ̀ nípa iṣẹ́ ọwọ́ báyẹn, ọ̀rọ̀ tí Umaru sọ ọ̀tẹ́ lọ́rùn, wọ́n wá ń ṣàdéhùn rọ fún Umaru pé ọ̀gá ẹ wò ó, bàbá yìí ṣe ẹ̀rọ kan, ẹ̀rọ ọlọ́ta, ẹ̀rọ ọlọ́ èso kan, yatahadathu bi annas.
gbogbo ayé ni ó máa sọ nípa rẹ̀ pé yes, òun ṣe ẹ̀rọ ńlá, nǹkan ìlọ èsogi, gbogbo èèyàn ni ó máa sọ níbi tí yóò tóbi dé. wakana yaksudu ataktit li maktal Umar ibn al-Khattab radiyallahu anhu, ní tó sì wà nú ọkàn rẹ̀ tí ń plan ní bí ó ṣe pa Umaru. so lè ga sí pé nígbà tí ọmọ Abbas dé tó ní Maula Mugira ọmọ Shuba lẹni tó táwọn ká ọ̀bẹ yẹn mọ́ lọ́wọ́ tó fi pa àwọn, ló fi ní ṣe ọkùnrin oníṣẹ́ ọwọ́ yẹn so òun àti Umaru ti jọ ní ọ̀rọ̀ asọpàtì tẹ́lẹ̀, ọ̀rọ̀ yẹn náà sì lélẹ́yìí pé wọ́n bá Umaru ṣe nǹkan lọ èso. so èyí ni ó wà lákọọ́lẹ̀ Islam tí ẹnikẹ́ni lè kà tó ní àlàáfíà. lẹ́yìn tírà lùkùránì, Sahih Bukhari náà ní tírà kejì tó tún lálàáfíà tẹ̀lé. ọ̀rọ̀ tó bá lálàáfíà làwa máa ń jókòó tí ń tiwa, ọ̀rọ̀ tó bá lálàáfíà làwa máa ń kà. torí náà Jamiu Adégúnwà, o gbọ́dọ̀ ti tauba lórí ẹ̀sùn tó fi kan àwọn sọ̀hábà pé àwọn ni wọ́n pa Umaru ọmọ Khattab. bí bẹ́ẹ̀ kọ́ ó jẹ̀bi ẹ̀sùn ìbanilórúkọ jẹ́ àtiwọ́ àtàwọn ọ̀gá rẹ̀ ní ọjọ́ àlìkìyámà. táwọn ò bá ní tá a lè ṣe fún yín láyé ju pé ká ṣe rọ́dù fún yín lọ, ká sì sọ ètò bá jẹ́ òtítọ́ lórí ọ̀rọ̀ yìí fún àwọn ènìyàn. tó bá dọjọ́ àlìkìyámà ẹ rúgi oyin o, torí pé ẹ ń ba àwọn sọ̀hábà lórúkọ jẹ́, ẹ ń fi ẹ̀sùn tí kì í ṣe tiwọn ẹ fi ń kàn wọ́n. insha allah ibi tí a ti dá ọ̀rọ̀ ẹ̀ dúró ní alẹ́ ìní yìí, a ti lo wákàtí kan àbọ̀ ó lé díẹ̀ báyìí. so ibi tí a ti dárọ̀ dúró nìyí. tá a bá rí ẹni tó fẹ́ béèrè ẹ jẹ́ kí n fún ní àǹfààní láti pè wọlé sí orí ètò lálẹ́ yìí. tí a bá rí ẹni tó fẹ́ pè kó pè. tá a bá rí ẹni tí ó fẹ́ pè wọlé. so bá a ṣe máa já irọ́ àwọn òpùrọ́, àwọn tí wọn ò ní mọ̀ nípa tí Islam sọ, tí wọ́n sì ń pàréèdì ara wọn fún yín lórí social media, tí wọ́n ń pera wọn ní ustaz, tí wọ́n ń pera wọn ní doctor, tí wọ́n ń pera wọn ní encyclopedia, tí wọ́n ń pera wọn ní mufti, tí wọ́n ń pera wọn ní mudiru, tí wọ́n ń pera wọn ní sheikhu, gbogbo ọkọ ni wọ́n ń pera wọn lórí irọ́. so tá a bá rẹ tó fẹ́ pè wọlé, ẹ jẹ́ fún yín ní àǹfààní. tí ẹ bá wá sí ẹ tó fẹ́ pè wọlé tọ̀, ohun tí ẹ tún gbọ́ yìí nínú ìmọ̀ ẹ̀sìn, ẹ dákun ẹ dìímú o. èyí ni òdodo ọ̀rọ̀ láti inú tí a Sahihu al-Bukhari. ẹ sì rí wípé mo kóòtì nọ́mbà àdíìsì yẹn, wọ́n sì ti translate ẹ̀ sí èdè Gẹ̀ẹ́sì. so bó bá lọ kẹ̀dé Gẹ̀ẹ́sì ẹ̀ náà ọba ń bẹ̀, hadith 3700 3700. so bó ṣe jẹ́ nìyẹn o. ẹ jẹ́ kí a máa fi eléyìí dágbére fúnra wa inshallah. a tún máa pàdé lórí episode 6 tí ọba gá sí pé ìjókòó tó kàn náà ni a ti sọ. tó bá jẹ́ pé tọ́pìkì míì náà ni, ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tí Jamiu sọ gbogbo ẹ̀ pátá náà ni mo máa debunk pẹ̀lú ògùn Allah. okay. now wa alaikum salam wa rahmatullah. bẹ́ẹ̀ ni
ní irú àwọn bàbá láti ìgbè nǹkan bàbá múbi kankan yẹn àtàwọn Jamiu àǹkó ó ní ṣé ìṣesí tí wọ́n ń ṣe nínú ẹ̀sìn yẹn ṣé èyàn lè tò ní kékeré ní ẹ̀rí sọ pé wọ́n ti kékeré gbẹ̀ ìgbà tó máa ń fẹ́ háàdì fún èèyàn gbà mí láti kékeré yẹn ní kékeré ṣùgbọ́n ìṣesí yẹn ní ẹ̀mí ṣe gbogbo ní ẹ̀mí ṣe gbogbo wọn ní ẹ̀mí gbogbo àwọn sọ àbá àkómọ gẹ̀ẹ́sì ó mọ yí ayé àlùkùrá ní padà wọ́n dẹ̀ sọ fún gbogbo bẹ́ẹ̀ ṣe sí yẹn ó ti wọ pé kéèyàn gbọ́dọ̀ kékeré pé ìdí ní àwọn ilé. Ó ṣeun. Alákọ̀ọ́kọ́ náà ni pé pípe èèyàn ní kèfèrí ó jẹ́ ohun ẹlẹgẹ́. Àwọn àfẹ́ẹ̀sìn wọn ò fi sí ọwọ́ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn, wọn ò fi sí ọwọ́ masses láti máa declare nìkan ní kèfèrí. At the same time, àwọn ọ̀ràn kan ń bẹ táwọn àfáà ti highlight ẹ̀ lẹ̀ wípé ẹni tó bá ṣe nǹkan báyìí kèfèrí ni, ẹni tó bá ṣe nǹkan báyìí kèfèrí ni. Ok, àwọn ọ̀rọ̀ kan ń bẹ tí wọ́n ti highlight ẹ̀ bẹ́ẹ̀ sílẹ̀. Ok, so ẹni tó pè wọlé kó ṣe sùúrù o, kó jẹ́ kí n dáhùn eléyìí tán o, kó hold on. Hold on kí n fi parí tí mò ń sọ lọ́wọ́ ló jẹ́ kí n hold on báwọn. So pípìyàn kèfèrí kò gbọdọ̀ di tagatẹran. At the same time, àwọn àfáà wọ́n ti jẹ́ ká mọ àwọn ọ̀ràn tí yẹn ó dá nú ẹ̀sìn tí yẹn ó fi di kèfèrí. Now, àwọn tó lè pìyàn kèfèrí ní ìlú ó ní ìjọba Islam, kóòtù mùsùlùmí, ṣẹ̀ríà kóòtù mùsùlùmí. Àwọn kóòtù mùsùlùmí ta ní Nàìjíríà àkọ́kọ́ níjọba Islam. Àwọn kóòtù Islam ta ní Nàìjíríà wọn ò gbádùn, wọn ò sì lágbára. Kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣẹ̀ríà kóòtù ta ní nílẹ̀ Yorùbá yìí bí àwọn Sufi jákujàku náà ní bẹ́ẹ̀. Okay, now ètò wa ṣe kókó fún àwa ni pé a gbàṣẹ ká mọ̀ pèèyàn kèfèrí, ṣùgbọ́n àwọn ò mọ̀ dá kèfèrí mọ̀ pẹ̀lú táwọn àfáà ti sọ́lẹ̀ pé ẹ̀ ń bá ti ṣe báyìí ó kèfèrí ni. Àwa nídìí ká máa kọ̀ yẹn lórin káàkiri, a ní gbé sàrà wa kọjá mọ́ṣáláṣí ni, a ní gbọ́rọ̀ ẹ̀sìn wa dọ́dọ̀ rẹ̀ ni, a ti mọ kò tó wà pípa àwọn eléyìí o, àwọn nǹkan tí mọ́sọ̀rọ̀ di kèfèrí wọ́n ti kó sínú ẹ̀ already. So kò jù báyìí lọ. So a ṣẹ̀ṣẹ̀ nídìí káṣí àmọ́ sọ pé lágbájá o kèfèrí ni o, tàmẹ́dó kèfèrí ni o. Tá a bá bẹ̀rẹ̀ yẹn nílẹ̀ Yorùbá yìí, tá a bá ní ká kọ list wọn jáde social media yóò kún fàlàfàlà ni. So n tá a bùkátà sí ni pé ká mọ àwọn ọ̀ràn tíyẹn máa dá tíyẹn máa fi di kèfèrí. Ok, so torí pé tekfir amurun khatir ó jẹ́ delicate issue nínú Islam débi wípé ó ní àwọn condition, àwọn tó rọ̀ mọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So wọn ò fi sí ọwọ́ aráàlú láti mọ ẹnikẹ́ni kèfèrí. Ohun tí wọ́n fẹ́ káràlú ó mọ̀ ní wípé mọ àwọn nǹkan tó ká sí pé tíyẹn bá ti ń ṣe ó ti wọ́pọ̀ kèfèrí. So a lè mọ̀ wàá rí àwọn tí ó declare àwọn àmọ́ àti mọ̀ pé kò tí wọ́n wà nípò kèfèrí. A sì mọ bá wọn lò ní ìbálò pé àwọn eléyìí wọ́n ti kúrò nínú kíni o, wọ́n ti kúrò nínú ẹ̀sìn. Bí àpẹẹrẹ ní ìsìn kéèyàn sọ wípé Jésù ò padà wá mọ́, ẹ bá sọrú ẹ̀ tó pèrè mùsùlùmí ó ti di kèfèrí. Bí àpẹẹrẹ ní ìsìn ẹ tó ní kò sí àdíìsì ànábì, tó ní kò sí àdíìsì ànábì pé Kùránì nìkan ló wà, ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí mọ́sọ̀rọ̀ di kèfèrí ni. Ok, ẹni tó sọ wípé kì í sànábì àti Abubakar ló wà nínú ọ̀gbun tí wọ́n sá pamọ́ sí nígbà tí wọ́n ṣe híjírà, ọ̀rọ̀ ìjìmọ̀wù nìyẹn. So ẹ bá ti tako yẹn ó ti kúrò ní Ìsìláàmù. So tá a bá wá ní ká máa ka àwọn nǹkan tí wọ́n ṣe tán fi kúrò ní Ìsìláàmù ó ti pọ̀ rẹ́gẹ́dẹ́. But àwọn ò gba assignment pé ká bọ́ sí social media ká mọ lágbájá ọmọ lágbájá ó ti di kèfèrí. Káwa kọ́ yín lẹ́kọ̀ọ́, irọ́ tí wọ́n bá pa kájà fún yín, ẹ sì mọ bẹ́ẹ̀ sì sá fún wọn, kò jù báyìí lọ. Now kọ́là.
Wa alaikum salam. Ọlọ́run ọkùnrin lọ́wọ́ lórí dáadáa. Àmín. Ọlọ́run yẹ ká máa rí yín, ọlọ́run yẹ ká tún máa rí yín bá lórí dáadáa náà. Ọlọ́run yẹ ká ọlọ́run yẹ ká wà tìyẹn ká padà sáà. Àmín. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àlàyé tó sáré ṣe ọ̀tọ̀ ní ọdún lọ́fẹ́ sọ tẹ́lẹ̀. Àlàyé tó wá sáré ṣe nísìnyí ni wọ́n á tó wá fẹ́ níbi ìbéèrè lórí. Ok. Ọdún báwọn bá ti ṣàlàyé fún wa. So ẹni tá a bá rí tó bá kó sínú àwọn nǹkan tó máa ń yọ̀wọ́ tó máa ń yọ̀ ní kèfèrí yìí. Ìwọ ni báyìí ní sẹ́yìn ní ká bá lò ní ìbálòpọ̀ kèfèrí. Ètò mọ̀ sí pé irú ẹni yẹn báyìí ṣe àdínkèwò lẹ́yìn rẹ̀ mọ́lẹ̀. Bẹ́ẹ̀ ni o. Bẹ́ẹ̀ ni o. Irú ẹni náà dẹ̀ ní kò ní wà nípò ẹni tí ó máa lè máa dá sí ọ̀rọ̀ bí abiní ṣe pé kí ìgbàgbọ́ ṣẹlẹ̀ kọ́ wá níbi èyí ká lọ sọ fáfá báyìí kọ́ máa yanjú ẹ̀. Nǹkan tó yẹ pé bí nǹkan méjì lè ṣẹlẹ̀ ládùúgbò nǹkan tó bá yẹ pé nǹkan tó yẹ pé kírísítẹ́nì náà lè kù sí àbí ẹlòmíì tó yẹ pé nǹkan tó yẹ bí láńlọ́ọ̀dù àdúgbò kan ẹ̀yìn wájú bí chairman but àfáàyàn ni wọ́n wà nípò rẹ̀ ṣé tí ìkọlẹ̀ bá ti lọ mọ́ bí ẹ̀sìn àṣìlè máa pè sí pípẹ́ àìjíká lọ bẹ́ẹ̀ ni báyìí ó máa bá a yanjú ẹ̀ àmọ́ tó bá ti di tó bá pọ̀ ti di bí ọ̀rọ̀ ẹ̀sìn nìkan dàbí mo ní pé à ń pè sínú nǹkan báyìí àbí bá a gbára ní lórí nǹkan tó bá sọ. Ohun tó bá jẹ mọ́ ọ̀rọ̀ àdúgbò kìí ṣe mùsùlùmí nìkan níbẹ̀ ládùúgbò. Gbogbo ará àdúgbò ni security ọ̀rọ̀ àdúgbò kàn. So tírú ẹni báyẹn tó bá jẹ́ chairman bírú Jamiu Adégúnwà ní ìsìn bá jẹ́ chairman àdúgbò yín ní tìtorí pé àwọn ìròyìn àwọn ìṣe tí sọ̀rọ̀ di kèfèrí ó kún ara rẹ̀ fọ́fọ́fọ́ kẹ wá sọ pé níjọ jókòó sọ̀rọ̀ àdúgbò ọ̀rọ̀ àdúgbò lẹ fẹ́ sọ kì í sọ̀rọ̀ ẹ̀sìn. Ok, so ọ̀rọ̀ tó bá kódà kí wọ́n tì má jẹ́ mùsùlùmí kó jẹ́ christian ẹ jọ wà ládùúgbò ni ẹ jọ sọ̀rọ̀ àdúgbò ni bọ́tọ́ ọba wa kan bí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ ní gbé ọ̀rọ̀ ẹ̀sìn lọ sí régbèrègbè ọ̀dọ̀ rẹ̀ torí ẹ ti mọ irúyàn tó jẹ́ nínú ẹ̀sìn kò jù báyẹn lọ. wa antum. Kìíní àfáàyàn kọ́nà tó gbogbo wa ṣe bẹ̀tì. Ọ̀tá akọ́rin ń bẹ̀ ni pé ṣebí jẹ́nẹ́rìsì ọ̀rọ̀ yìí lọ Jamiu náà nígbà tẹ́lẹ̀. Jẹ́nẹ́rìsì ọ̀rọ̀ yìí náà àwọn tó ń bá kèlé yìí náà. So kọ́nà ṣàánú wa. Ìròrí òun fi àwọn nǹkan àwọn àfáàyàn náà fi wọ̀ àwọn ń sọ̀rọ̀ ẹ̀sìn. Òun ló fi wò ń sọ̀rọ̀ ẹ̀sìn. Àwọn àfáàyàn rẹ̀ tako pé ìròrí ò ṣe é ṣe ọ̀rọ̀ ẹ̀sìn. So ìwọ̀n kìíní rẹ̀ wọ́n máa ṣàánú wa kó lórí ọwọ́. Ìgbà tó máa ti ń gbé wá ọlọ́run ní fún nípa láti máa ṣàlàyé rẹ̀ fún wa. Àmín. Láwọn nǹkan nínú tó ń sọ nígbà míì ó ń jẹ́ káwọn nǹkan nípa ẹ̀sìn tí èèyàn fẹ́ gbódìpò nípa rẹ̀ tẹ́lẹ̀ ó ń jẹ́ ká tó máa gbọ́ lórí social media. Social media ń sìn ó wà fún dáadáa tàbí kọ́nà ní kí dáadáa bẹ̀ kó máa ṣe wá láǹfààní. Kókó ọ̀rọ̀ tá a fà ń sọ ni pé àwọn ọ̀rọ̀ míì ń bẹ tó gá sí pé àti kó àwọn èèyàn débẹ̀ tí àwọn onísọkúsọ yìí àwọn wóróworó yìí tí wọ́n ń fi wàhálà wọn dálẹ̀ tán bá ti wá dálẹ̀ tán a ní option àfi ká lọ síbẹ̀ tá a bá ní kò tí ì kàn táwọn eléyìí sì ti lọ túntùkùtù ó ti kàn náà nù ìyẹn báyẹn ṣe wá rí àmọ̀ràn tí mo fẹ́ fún ẹ̀yin brothers wa ò ní wípé social media ó ní àǹfààní ó sì ní aburú social media ó ní àǹfààní ó sì láburú ṣùgbọ́n àtilé ni ọmọ rere ti máa ń kó ẹ̀ṣọ́ jáde àtilé láti máa ń kó ọ̀ṣọ́ jáde so ẹ jẹ́ kó lúkúlùkù wa ká ní àáfàá súnà tá a máa jókòó síwájú rẹ̀ tí ó máa ṣàlàyé ẹ̀sìn fún wa ẹ má jẹ́ ó já sí wípé irú à ń fún Jamiu lésì à ń fún Saheed lésì à ń fún kinní kan lésì à ń fún Mudiru lésì ẹ má gbọ́dọ̀ já sí pé yẹn lẹ́ẹ̀máa jókòó tí méjọ́lé ẹ jókòó tí òun náà o ṣùgbọ́n ṣé ẹ mọ̀ pé irú ìjókòó eléyìí èsì ọ̀rọ̀ ló jẹ́ rọ́dù ló jẹ́
fún ìsọkúsọ tó sọ ṣé ọ̀wọ́ èsì ọ̀rọ̀ nìkan lẹ̀kọ́ tẹ́yìn fẹ́ máa kọ́ ni. so lọ́dọ̀ tèmi ní ìsìn alọ́gọ́ tá a fi ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ tẹ́ pé à ń ka sọ̀yẹ́ Bukhari à ń ka umuda à ń ka búbúyà ẹ̀kọ́ yẹn ń lọ báyẹn one after the other àmọ́ tírú eléyìí bá já wá tá a rí i pé ẹ̀yin kínní ẹ tún ti dá wàhálà lẹ̀ tọ̀ àwọn ò tún wáàyè á tún wá fún wọn ní èsì lé lórí. so kókó ni wípé kólúkúlùkù yín níbi tẹ́ ẹ bá wà ọlọ́run ti gbàdúrà àwa alùsùnà kò sí stéètì tí ò sí alùsùnà lẹ̀ Yorùbá kò sí locality tí ò sí àfáà súnà ń bẹ ó ti yé wa. so ẹ jẹ́ ká súnmọ́ àwọn àfáà wa ká máa jókòó síwájú wọn báyìí ní in persons ká máa jókòó mùbáṣárà báyìí ká máa jókòó tira wa báyìí ó lálùbáríkà púpọ̀. a lè mọ ibi tí wọ́n bá kọ́ wa dé àwọn náà mọ ibi tí wọ́n kọ́ wa dé tọ́rọ̀ mi bá fẹ́ wá jáwọ́ tó jẹ́ rùdúùdù bí irú eléyìí tá à ń ṣe ayé rùdúùdù ọ̀tọ̀ ẹ̀kọ́ gangan ẹ jẹ́ á kọ́ dáadáa ni ká kọ́ ṣe rí ẹ̀kọ́ ẹ̀sìn ó dàbí ìgbà tí ẹ̀ fẹ́ kọ́ ilé ni ẹni tó fẹ́ kọ́lé á bẹ̀ lórí foundation á rí pílà á máa bá lọ á máa bá lọ á máa bá lọ ó ti wá ń bá lọ ṣàdédé wọ́n wá rí i pé ibìkan wá yanu ń bẹ̀ ẹnu kó sọ fún bíríkìlà ni pé ẹ wò àárín ti yanu ẹ bá ní àmẹ́ǹdì rẹ o bó sì yẹ kó ọ̀rọ̀ ẹ̀kọ́ jẹ́ nìyẹn a mọ̀ọ́mọ̀ ní àfa tá a mọ̀ tá a bá rẹ̀ gbogbo àfa kọ̀ọ̀kan ní máa ń ní sílábọ̀sì tó fẹ́ kọ́ àwọn akẹ́kọ̀ọ́ so a ní wọn tí ó mọ̀ kọ́ wa lẹ́kọ̀ọ́ lọ ok so ká ní wọn ládùúgbò ká tó máa fọ́lò wọn lórí social media at the same time tí irú àwọn wúrowúro ìbá tún wá wáyé látọ̀dọ̀ àwọn oníbídíà wọ̀nyí àwọn àfáà yẹn ò ní fi wọ́n lẹ̀ wọ́n fèsì irú ẹ̀ ní irú eléyìí náà jẹ́ alọ́fiwá sí kòǹgẹ́ rẹ̀ so ẹ jẹ́ kí adádúró báyìí torí wípé sàárì ó wà ní ọ̀kan báyìí ok sàárì ó wà ní ọ̀kan wa báyìí subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk nínú oore tó lè ṣe ìjókòó yìí tó o bá lè ra kámẹ́rà fún ìjókòó yìí tó o lè ra sísítẹ́ẹ̀mù fún tó o lè ra sẹ́ẹ̀tì fún tó o lè ra dátà fún ó ṣàyẹ kó o lè spread òdodo tí ìjókòó yìí bá sọ ó yẹ kó o lè spread yẹ mọ ìyà òun pátápátá mọ ìyà òun pátápátá tó o bá ti láìkẹ̀ tó o tẹ star tó o tẹ lọ́ọ̀fù òkè tó o kọ́mẹ̀ntì gidi síbẹ̀ tó o kọ́mẹ̀ntì tí ó di ìbálẹ́jọ́ ọbú fún ọ lọ́jọ́ àlèkìyámà kó o dẹ̀ ṣíà rẹ̀ sí gbogbo gúrùpù tó bá wà ṣíà rẹ̀ síbẹ̀ àjọ gbalada yẹn ni subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.